she's on my top 2. Do you know the essence of connecting with gifters? The essence tí mo fi ní kẹ́ máa connect pẹ̀lú gifter lórí TikTok ni pé ẹni tó gift èmi, the person is a gifter. That means he or she has the package of gifts. Tó bá dọ̀la tẹ́yin náà bá ń ṣe live, ẹni yẹn lè gift ẹ̀yin náà because ẹ ti connect. Ẹni yẹn ti wà lórí friend list yín. Thank you, King This, the others for contributing to the live goal. Thank you so much. Thank you for contributing to my live goal. God bless you. Ṣóyè wà bẹ́ẹ̀ yẹn. Mommy Saitano, thank you for the roses. God bless you. Circumcision. Ìdábẹ́ fún tó má ti dábẹ́ fún ọmọ. So kíní yẹn Ọlọ́run mọ̀ ó ní reason tí Ọlọ́run fi sí ara bẹ̀ àwọn ìyá arúgbó ayé àtijọ́ wọn á ní ọkọ ọmọ wọn bá mọ rìnrìn àrè wọn lọ rèé ge. Then ó tún wá ní grade. Ó ní grade 1, grade 2, grade 3. Àwọn circumcision míì wà tí wọ́n ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì tẹ́ pé orí téńté rẹ̀ pointed mouth yẹn nìkan náà gé hàn míì wọ́n gé tán hàn míì wọ́n gé díẹ̀ wọ́n ṣẹ́ díẹ̀ kù. So the level of mutilation yẹn ó lè damage ara obìnrin yẹn tí ò tiẹ̀ ní any feeling kankan. Torí ẹ̀ àwọn tó máa ní tóbìnrin ò bá ti gbà fún ọ lọ́rẹ̀ẹ́ wá wọ̀rọ̀ kọ̀ṣàdá nígbà míì obìnrin míì wọ́n dábẹ́ fún ni kì í ṣe pé ó mọ̀ láti fẹ́ mọ̀ deny ọkọ rẹ̀ bẹ́ẹ̀ ẹni tí wọ́n ti dábẹ́ fún àwọn World Health Organization ṣẹ̀ṣẹ̀ ń sensitize gbogbo àgbáyé pé kí wọ́n má ṣe kinní mọ́ ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ tí wọ́n mú kinní tí wọ́n gé fọ́mọ tó bá dẹ̀ ti gé fọ́mọ nǹkan táwọn ń ṣakitiyan ni pé kọ́mọ má bàa mọ rìnrìn àrè but indirectly they are not helping the child because at the end of the day nígbà tó bá di pé ó lọ́kọ tán gan kò wá ní fẹ́ràn kí ọkọ rẹ̀ ó sún wá sí ọ̀dọ̀ rẹ̀ ṣóyè wa so because kan tó lè mú kó súnmọ́ pé kinní kan tó kó lè mú láti fíìlì pé ọkùnrin wá sọ́dọ̀ òun náà nìkan tí wọ́n ti bá gé dànù yẹn so circumcision gbà mí ìmọ̀ ń fà torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì gan tẹ́ bá sọ pé tó bá ní ìyàwó àwọn ò láìkì ìbálòpọ̀ tẹ́ bá ń béèrè pé ṣé wọ́n circumcise wọn láwọn ọmọ kan tó ń jẹ́ bẹ́ẹ̀ wọn láwọn ọmọ kan tó ń jẹ́ circumcision tẹ́ bá ní ṣé kinní báyìí tẹ́ describe ẹ̀ ṣó wà lára wọn láwọn ò tiẹ̀ mọ̀ ẹlòmíà láwọn ò tiẹ̀ mọ̀ ọ́ táwọn mọ̀ ní pé she does not even like pé káwọn fọwọ́ kàn so circumcision mọ̀ ń fà all of these things now we are going to tell ourselves the solution. Then another thing is mindset obìnrin míì wà tó ṣe yí pé mind yẹ the mind is different from mindset mi pé bí wọ́n ti ṣe design ọkàn èèyàn gbèdéke tán ti set sí ọkàn pàápàá jùlọ fún àwọn religious people. Mami Saitano, thank you for the roses once again. Especially àwọn religious people wọ́n rí ìbálòpọ̀ yẹn bí nǹkan dọ̀tí bí tí ò dáa bí wrong thing so yà báwọn especially àwọn ẹlẹ́sìn. So the mind has been set to believe that this thing is not good. What of the woman who have the this not circumcised still not like it? We are coming there. Mindset number 2 mindset yẹn mind wọ́n ti set wípé this thing kéyìn ò kàn ṣáà bímọ náà ni ẹlòmíì ò rí nírí wípé it has more importance ju pé you just want to bímọ. Then still under the mindset ọkàn obìnrin míì ti set mind ẹ̀ síbòmí ọkàn rẹ̀ ò sí lọ́dọ̀ ọkùnrin yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n ń ṣe àwọn nǹkan yìí pẹ̀lú àwọn ọkọ wọn mind wọn ò sí pẹ̀lú ọkùnrin yẹn wọ́n kàn ṣáà jòkó dáàbẹ̀ náà ni their mind is not there. Ọkàn rẹ̀ ẹni tóun bá ṣe tẹjọ́ ń ṣeré yẹn tẹ́mi rẹ̀ ọba ti attach pẹ̀lú ẹni yẹn bóyá ọkàn rẹ̀ wà ń bi ẹ̀ṣẹ̀ tó ṣe ọ lánàá àbí kinní kan kò sí bó o ṣe fẹ́ connect ṣóyé wa so tí ọkàn ò bá ti síbẹ̀ so fún ẹni tó béèrè yìí pé ẹni tó ń gé clit ẹ̀ yẹn tí kò dẹ̀ tún fẹ́ràn rẹ̀ it could be mind circumcision nìkan kọ́ is just one of the points ni ọkàn rẹ̀ lè mọ̀ sí bẹ́ẹ̀ ẹ má dẹ̀ jẹ́ ká gbàgbé pé gbogbo àwọn hormones yìí they are coming from the brain. In other words, the mind, because it's what you think that your brain will process to make it to release all this oxytocin gbogbo ẹ̀ tá à ń sọ yẹn tó bá ti sọ́kàn bẹ́ẹ̀ ṣóyé wa. Then previous experience some people never have good experience some people were victims maybe of violence or rape or whatever ìyẹn lásán ó lè mú wọn kí wọ́n kórìíra nǹkan yẹn tẹ́ pé wọ́n ti ẹ̀ nífẹ̀ẹ́ súnmọ́ bẹ́ẹ̀ wọ́n ti ẹ̀ láìkí ẹ̀ gan which is very wrong tó bá yẹ pé kìí ṣe pé mo wà lórí TikTok ni I would have been free to talk
bẹ́ẹ̀ TikTok máa capture àwọn ọ̀rọ̀ mi. TikTok gan capture ọ̀rọ̀ ju Facebook lọ. Mr. Amos wọ́n lè tó gbẹ́bí ròde, it is well with us. So previous experience, some people don't have good example. Omi bóyá obìnrin yẹn bóyá ti marry rí kó tó ṣẹ̀ wá rí marry, bóyá bí tó marry sí tẹ́lẹ̀ yẹn bóyá wọn ṣe dáadáa fún bẹ́ẹ̀, bóyá ọkọ ẹ̀yẹn yamayama ní máa ń handle rẹ̀ kò tiẹ̀ mọ́ kékeré ní gan, tó kò sí bí irú ẹni yẹn ṣe fẹ́ ní good attitude towards ìbálòpọ̀, kò sí bó ṣe fẹ́ ní good attitude towards it because she never have good experience towards ìbálòpọ̀. Then natural disinterest, obìnrin mi ọ̀kan lè ní interest. Mo dẹ̀ máa ń sọ, if you are like that, go and be a celibate. You will be good as a celibate if you don't have ìbálòpọ̀, if you don't like ìbálòpọ̀, tó bá like pé kẹ́ mọ́ kó mọ́ súnmọ́kùnrin lọ́ọ́ mọ́ ṣe celibate, mọ́ wulẹ̀ lọ́kọ mọ́ ṣe celibate. Torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì gan náà ti sọ ara wọn di celibate ọ̀sán gangan, náà ti sọ ọkọ wọn náà di celibate ọ̀sán gangan. Àbẹ́ bàbá wà ní ilé ọdún kan ọdún méjì tẹ́ẹ̀dóra yín kí náà tó ń pè celibate tó tún jù bá náà lọ. So tọba ẹlòmíì natural disinterest, women are emotional beings. Men should rub their wives' emotions and do to spice up the marriage. Bẹ́ẹ̀ ni mà, Mami Saitano, thank you for the contribution. Pé women are emotional beings. Irú mindset tá a sọ lẹ́ẹ̀kan yẹn, tí báwo ni ọkàn obìnrin lóbìnrin á ṣe wà pẹ̀lú ọkùnrin ṣùgbọ́n tí ọkàn rẹ̀ ò ní sí pẹ̀lú ọkùnrin yẹn, it could be that the ọkùnrin has hot tóbìnrin bá wà hot, ẹ̀mí ni gbogbo àwọn hormones yìí ń bá ṣiṣẹ́. They work with the heart, they work with the mind, with the brain. Obìnrin tó ti jí tó ti ṣépè fún, tó ti jí tó ti insult ẹ̀, tó ti jí tó ti sọ̀rọ̀ burúkú sí, tó ti rán sílé, tó ti rán sí gbogbo àwọn èèyàn, tó ti jágbe mọ́, tó ti abuse ẹ̀ verbally. Ọkùnrin mi ò lọ́rọ̀ rẹ̀ lẹ́nu, wọ́n kàn mọ́ sọ̀rọ̀ àlùfàǹṣá sóbìnrin. Mo máa ń wonder pé àwọn tí ọkọ wọn máa ń brutal yẹn báwo ló ṣe manage láti gbé pẹ̀lú ọkọ yẹn. I think we will still have this as a topic. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń fẹ́ àwọn ọkùnrin tó máa ń hùwà burúkú, how do you manage to live with them? Ọkùnrin ajílàárọ̀ á insult yín, á embarrass yín, á sọ̀rọ̀ òdì. Báwo ló ṣe, because as much as tí ọkùnrin bá ń hùwà burúkú, yàtọ̀ fọ́kùnrin gan, anybody on earth tó bá ń hùwà burúkú, tẹ́ ẹ dẹ̀ tún fún ní àǹfààní to have his way, you embolden the person to continue that ìwà burúkú, and you also create an enabling environment fún ẹni yẹn láti tún tẹ̀síwájú. Bẹ́ẹ̀ èèyàn sọ̀rọ̀ sí ẹ immediately ló ti tètè define yourself, define your relationship, ló ti tètè let him know that you don't like what he or she has done. I believe the person can change. Bẹ́ẹ̀ ó ṣe ó ka sára, ó tún ṣe ó tún ka sára. It's just like a sister when I was still working in a private company. Ìkan nínú wa ó bímọ, àwa lọ lé wọn lọ rèé ṣèkómọ, àwa wà níbẹ̀. So there is this guy tó ń bú àǹtí kan yẹn, àǹtí yẹn kàn rárá sanra díẹ̀ náà ni, ìṣègbè báyà sanra náà jùgbà náà lọ. Wọ́n wá ní wọ́n ń serve oúnjẹ pé ká help ọ̀rẹ́ wa, aṣá ń lọ à ń bọ̀ à ń try láti help ẹ̀ láti serve àwọn èèyàn. Ẹ mọ̀, àǹtí yẹn náà bá dìde pé kò náà join wa, bọ̀dá ń bá ní is it elephant like you, is it elephant like you they are calling, come on go and sit down. So the sister quickly sat down with that shame and all of that. So it was strange to me. Mo wá ń béèrè lọ́wọ́ àwọn èèyàn pé kí ló ṣẹlẹ̀. Wọ́n bá ní boyfriend díẹ̀ mọ̀ nígbà máa ṣe máa sọ̀rọ̀ sínú, wọ́n sì lónìí máa kówó fún bọ̀dáhùn. Mo ní rádaràda wo nu. Mo wá pe àǹtí yẹn, mo ní ẹ dákun kí ló ṣẹlẹ̀, what just happened now? Ló bá ní àǹtí bọ́sẹ̀ ẹ̀ máa wò ó ti yín. Mo ní rádaràda wo nìyẹn. How man go carry brochure sit down, you no dey do any work, you come dey count money dey give am, you come dey call you elephant, dey call you idiot, dey insult you for public, you still dey follow am because how many fat you fat, say you fat reach all these people wey be say dem go sit down on top their bed, dem no fit stand up. So somebody is insulting you and you still dey follow him, insulting you in public, calling you elephant, calling you all kinds of nonsense names, and you sat down, you say ṣáàmà wò ń ti yín. So the people that they have known them together were now saying that that's how the man used to insult her. So èmi máa ń believe pé àwọn obìnrin tó máa ń date àwọn narcissists, àwọn psychophants, àwọn tó máa ń ní mental issue tó rí wọn pé àwọn tó máa ń fẹ́ wọn yẹn báwo náà ṣe ń manage láti fẹ́ wọn. This is a very beautiful sister o, very beautiful lady tó ṣe wípé even we wey we ugly, our guys dey choose their words, our guys no dey tell us trash, even me wey I ugly
I know they take trash. My people they go choose their words before dem talk am. How much more you wey you fine, wey you no ugly? Person go come dey tell you idiot, dey call you elephant, you sit down. Low self-esteem. Of course, low self-esteem ni. Wọ́n ní ẹ wá gbọ́njẹ, àwọn náà dẹ̀ dìde pé káwọn help there is elephant like you they are calling. Come on, sit down. And na the guy that the lady dey still give the man money. Tell you right, and legbere. So the women that are staying with brutal men, I think they should come and explain how they are trying to cope. It is that blind their eyes. It is love that blind their eyes. Of course. Mami oya lọ́wọ́, wọ́n ní love ló blind the eyes wọn. Eru love wo náà nu. Ajoko máa pè ọ̀lẹ. Ẹni bí ṣe mọ́ insult ẹ̀ kiri public nu oníbọ̀dáhùn. Bí ṣe mọ́ insult àǹtí nu mo ní a. Ta lè gbére. So wọ́n tí wọ́n máa fi hàn tí wọ́n máa hùwà burúkú sí ẹ̀wọ̀n. Èmi ò bí wọ́n ṣe máa cope. Because just like what Mami Saitano said, pé mindset, women are emotional being. Tí inú obìnrin ò bá dùn, ara ẹ̀ ò ní le sí ọkùnrin. Don't forget pé emotions, àwọn oxytocin, dopamine, endorphin tá à ń sọ yìí, the part of the brain tó ti máa ń wá, hypothalamus is a part of the brain tó ń control pain and relief. The central nervous system, the cerebral cortex is also involved. Especially fún ọkùnrin, that's why tàbí sọ pé tí ọkùnrin tààrà ẹ̀ bá lè lọ́wọ́ ó ṣeé ṣe kí ó má lè reason, because the same part níbi tí oxytocin ti máa jáde ibẹ̀ náà ni intelligence, which is the cerebrum, the cerebral cortex. So ó ṣeé ṣe kó má lè ronú dáadáa ní àkókò yẹn. That's why ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì tí wọ́n máa ń ṣe hàn lérí hàn tí wọ́n máa ń pè ní agbórí kìíní kan jẹ́jẹun gbogbo ẹ̀jẹ̀ tó bá jẹ́ fún wọn gbà náà fake ni, because he was not in the right frame of his mind. Ọpọlọ rẹ̀ kò lè think straight ní àkókò yẹn. Bẹ́ẹ̀ obìnrin tó wà emotional tí inú obìnrin kò bá ti dùn, negative signal. Don't forget that all of these hormones are feel good hormones. Feel good hormone ni. Therefore, you must be in a good mood for you to be able to give a positive feedback to the brain. Now, if you are not happy as a woman and you want to relate with a man, you want to have intimacy with a man, the fact that you are sad and your brain is releasing hormones that are supposed to make you feel happy, there is no synergy. That thing can give you mental problem. If you don't know, Mami Saitano, thank you for the roses. That thing alone will lè fún ọ̀tá obìnrin any mental problem, because the brain is confused. The signal tó yẹ kí ara rẹ send sí ọpọlọ rẹ ní àkókò yẹn is a positive signal, making you happy, telling your brain that this mood you are in happy mood. But if the reverse come and be the case, you are sad, the man is making you sad, you are feeling bad, you're seeing the man and you're hungry, and your brain is releasing hormones that are supposed to make you happy, that is confusion. It's better not to má wulẹ̀ súnmọ́ irú ọkùnrin yẹn, má wulẹ̀ bá irú ọkùnrin sùn. Toro máa ní mental problem. That's why all of this mental home, mental psychiatric department, obìnrin ló pọ̀ jù bẹ́sà. I'm telling you, because easy ọkùnrin yẹn fi bẹ́ẹ̀ wà too much attached. Bí obìnrin tètè máa ń wà attached because of emotions. So tí ọkàn obìnrin ò bá sí ń bẹ̀, ẹlòmíì bá níyàwó òun like ìbálòpọ̀, ẹ̀ṣẹ̀ ń tọ́jú wọn, wọ́n ń tọ́jú rẹ o, kódà àpò kinní kan làwọn ń rà sílé, àpò ráìsì, gálọ́ọ̀nù òróró, gbogbo ẹ̀ ní igbá kan àwo kan, ó lè jẹ́ ẹ̀rọ ní ń pa, ó lè mọ́ tọ́jú obìnrin hùn, ó lè jọ́rọ̀ ọ̀bù ní mọ́ sọ́ọ́sọ́ obìnrin hùn, gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ mọ́ fún ọkùnrin bú bò lẹ́ ṣe ń kóòpù. Ọkùnrin tí wọ́n bò lọkùnrin ó ṣe jí láàárọ̀ tí ọmọ ṣe pè fóbìnrin tí ọmọ sọ̀sọ́kúsọ sóbìnrin, báwo ni irú ara obìnrin yẹn tún ṣe fẹ́ dìde sí irú ọkùnrin yẹn? Bóyá àwọn obìnrin tó ti fẹ́ àwọn narcissist rí àtàwọn psychophant tó ti fi hàn ọkùnrin búhùn rí, bóyá kan wá enlighten kan wá sọ bò náà ṣe kóòpù, because tẹ̀ bá kíyèsí wọ́n máa ní mental problem. Yes, because there is no other thing that controls all of this apart from brain. Ibẹ̀ náà ni ọgbọ́n ti ń wá, ibẹ̀ ni reasoning ti ń wá, ibẹ̀ ni thought ti ń wá, ibẹ̀ ni èrònú, feelings, emotions. You just remember someone that you were in love with. O kàn rántí ẹni yẹn tó pé ẹni yẹn fẹ́ràn ẹ. You're happy. And don't forget that
the man is always spontaneous. Ọkùnrin máa ń wà spontaneous ni. That's why ọkùnrin ò ní láti nífẹ̀ẹ́ kó tó di pópó ẹ̀ á le, kó tó di parẹ́ ẹ̀ á le. Mi fẹ́ dárúkọ torí wípé TikTok kó má capture mi, kó má flag mi. Kò nídìí láti nífẹ̀ẹ́. That's why ẹ̀rọkùnrin ayọ̀jú lójú window ará ọmọ kan tó ń kiri lọ tó ìdí ẹ̀rẹ́ pépépépépépé before you know it ara ẹ̀ á máa dìde sí ọmọ yẹn tó bá ní control self control. Ọkùnrin máa ń wà spontaneous, obìnrin máa ń wà responsive. Kí lobìnrin máa ń respond sí? Obìnrin can either respond to touch tàbí kó respond to memory bóyá ó léyàn kan tó fẹ́ràn tọ́jọ́ wà nígbà kan, bóyá nǹkan kan wá ṣẹlẹ̀ wọ́n wá lost contact wọn wá sí pọ̀ mọ́. So emotions yẹn ó máa ń go through process ni, it goes through process tẹ́ pé tí obìnrin ò bá wà happy pẹ̀lú ọkùnrin tó fẹ́ yẹn is a problem. tó ẹ̀yin obìnrin ẹ má máa fáwọn narcissist yẹn ọkùnrin tí wọ́n wà kẹrin. They don't want people to count it for them and forget that their health is very important. Of course kí ló kàn kí láyé ń kà ayé ò ráyé ta ló ráyé ń ṣẹ́ kí láyé ń kà ní ìsìn ẹni ó bá jókòó tó ń ka nǹkan kan fẹ́ nìkan ní ìsìn wàhálà àti ẹnu. Ọlọ́mọ jẹ́ èèyàn ní mental problem. Gbogbo ẹni tó bá jókòó ní ìsìn tí ń ka nǹkan kan fún ẹnìkan ogun òní sẹ́nìsà. Sincerely torí ẹ̀ àwọn ọkùnrin tí wọ́n ń hùwà burúkú yìí ní wọn ò ṣe change. Torí wọ́n ti mọ̀ pé as much as báwọn bá ṣe ń hùwà burúkú ọmọ ràn obìnrin jókòó tán. So ẹ̀yin obìnrin tẹ́ ń jókòó tí àwọn ọkùnrin bú báwo lẹ ṣe ń ṣe tẹ́ ẹ̀ fi ní mental problem ẹ ti ní ẹ̀ẹ̀mọ̀ ni. You don't think about that if you don't want to get an emotional problem. You just don't think about that. So possible kéèyàn má think about it. Anyway, people who have the experience with brutal men, they'll be able to explain how they scale through. They'll be able to explain how they scale through. But mo fẹ́ buttress point mo Mr. Itano pé emotion apart from pé circumcision mindset, the mindset la pín sí méjì pé ẹlòmíì mind ẹ̀ ti wà set pé ìbálòpọ̀ ohun ìríra ni ìdọ̀tí ni within the confinement of àwọn tán ti fẹ́ra wọn o kì í ṣe ìdọ̀tí kì í ṣe ìríra kì í ṣe ẹ̀ṣẹ̀ mọ́ tó o bá ti ìfẹ́ra yín ni ọ̀dà but some people don't know so yé wa so mindset. Then a tún sọ̀rọ̀ nípa previous experience TikTok ẹja máa power tap o and please let's gift me I've been there before Bollywood 2026 okay now so how were you able to overcome it? Previous experience a sọ pé àwọn míì náà wọ́n ní good experience pé bóyá wọ́n ti jẹ́ victim tàbí wọ́n ti marry síbi kan rí tí wọ́n ṣe dáadáa sí wọn tó wọ́n ẹ̀ṣẹ̀ ní ọkọ míì sìn so ìyẹn náà máa ń fà dé natural disinterest. Obìnrin mi ọ̀kan lẹ̀ láìkì ìbálòpọ̀ mo ṣe ní mo ṣe celibate tó bá láìkì ìbálòpọ̀ mo wùlẹ̀ ní ọkọ then a sọ̀rọ̀ then foreplay a sì máa sọ̀rọ̀ solution sí gbogbo àwọn kinní yìí mọ́mí Saitano thank you for the rose ma. Foreplay àwọn míì wà tẹ́ pé wọn ò kí ń ṣe eré ìbẹ̀rẹ̀. Meanwhile the importance of foreplay cannot be overemphasized. Mo wo fídíò bàbá àròjinlẹ̀ tó máa ń sọ̀rọ̀ nípa science in Yorùbá wọ́n sọ̀rọ̀ ní jọ́yẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa ìbálẹ̀ and all of these things so mo upload video wọn yẹn gan sọ́dọ̀ mi I took permission. Foreplay has a lot of things pé àwa ta ní scientist ni wá tá ń kàwé gan I still learn from him. Bàbá yẹn sọ pé nínú fídíò yẹn wọ́n ṣàlàyé pé foreplay yẹn ó máa ń sẹ́ǹdì omi tó pọ̀ sí ara obìnrin fún obìnrin kí ọkùnrin rẹ̀ lè ráyè wọlé. Wọ́n wá ní pé ìyẹn ní máa fà á tí wọ́n máa ń jẹ́ victim ipá tí wọ́n fi máa ń ní tears tára wọn fi máa ń já nítorí wípé ìdùnnú ìfẹ́ tí ń bẹ lákàn obìnrin sí ọkùnrin tí ń mú kí ó jọ̀wọ́ ara rẹ̀ lẹ̀ fún ọkùnrin ìfẹ́ òun lásán ìtún máa ń mú kí ọpọlọ kó fi omi tó pọ̀ ránṣẹ́ sí ojú ara obìnrin yẹn. That is the center of the brain tó máa send signal sí ara obìnrin to prepare her ready for that activity. That part of the brain will send more liquid. So yé wa we send more liquid sí ara to make way. Mami Saitano thank you for the roses. To pave more way fún ọkùnrin yẹn láti wọlé. Àmọ́ ní tó bá lọ rèé jẹ́ ìdàkejì ni tó jẹ́ ipá
ìní máa ń fà tán tí wọ́n máa ń jẹ́ victim pa yẹn tí ara wọn fi máa ń ya nítorí wípé kò sí interest obìnrin bẹ́ẹ̀ inú ẹ̀ ò dùn sí kò fẹ́ràn ọkùnrin yẹn ipá ni wọ́n fi mú àìsí omi lára rẹ̀ bí ara ṣe gbẹ tí ìyẹn sì ń fagídí wọlé ìní máa ń mú wọn sustain injury tí máa ń mú kí wọ́n máa ní wound ní àwọn tí wọ́n jẹ́ victim of ipá iṣẹ́ tí foreplay náà ṣe nìyẹn tí foreplay bá pọ̀ yẹn eré ìbẹ̀rẹ̀ ìmọ̀ ń mú kí ara kó pìpì ara bí ọkùnrin mi especially ẹ̀yin àti Sam lẹ́wà guilty of this. Marriage with a narcissist eventually becomes sexless, intimacy erodes gradually. Can you imagine? Wọ́n ní ẹni tó jẹ́ narcissist tí ọkọ rẹ̀ ń hùwà burúkú tí ń sọ̀rọ̀ burúkú sí wọn wọ́n ní eventually pé yóò wá di ìgbéyàwó pé kò tiẹ̀ sí ìbálòpọ̀ bẹ́ẹ̀ rárá tó yé wa wọ́n ní intimacy yẹn máa erase gradually tí ó fi erase ìtàn tó yé wa bẹ́ẹ̀ yẹn so ẹ̀yin àti Sam àwọn wo náà ń jà tí Sam àwọn oníṣẹ́ ọwọ́ ẹ̀yin lẹ́wà guilty of this point jù wọ́n lẹ́ẹ̀mọ́ foreplay ṣe wọ́n ní gìrìgìrì ọwọ́ yín tó lè bí ìgbàgún ọ̀pẹ wọn ní náà lẹ́ẹ̀ fi kí àwọn ẹni ẹlẹ́ni mọ́lẹ̀ náà àti Sam ń ṣe ọwọ́ hàn dó wọ́n máa ń ní kinní o wọ́n máa ń ní nǹkan lára o wọ́n máa ń ní nǹkan lábẹ́ o gẹ́gẹ́ bá a ṣe kà o nítorí iṣẹ́ agbára tó ń ṣe tí máa ń help wọ́n máa ń ní nǹkan gbẹ wọ́n náà fẹ́ ìwó fúlẹ̀ in foreplay wọn náà ó ṣe ọwọ́ hàn ọlọ́ngbọ́ wọ́n náà fẹ́ ìwó fúlẹ̀ roadside àti Sam wọ́n gùdù gan wọ́n máa ń ní taking care of obìnrin o all these people tó máa ń wa mọ́tò tó máa ń ṣe kínní mi ní gbogbo wọn náà dáa omi ní kò sí exception o but majority of them because iṣẹ́ ọwọ́ náà ń ṣe tó bá ṣiṣẹ́ tán rówó tó bá náwó yẹn wọ́n tún sì lè ṣiṣẹ́ ẹ̀mí ìrówó because wọn depend lérí salary skill wọn ló ń powó wálé fún wọn so wọ́n believe pé táwọn bá náwó yìí àwọn ò rí mi kì í ṣe pé ọjà tí mo rà pé ń yọjú owó ń yọ èrè no ọpọlọ wọn iṣẹ́ ọwọ́ wọn àtẹ́lẹwọ́ wọn ni ò tàn wọ́n jẹ so God is helping them ẹni tọ́lọ̀ bá peṣẹ́ yẹn ní ọ̀nà ẹ̀ bóyá carpentry ni o bóyá mechanic ni o bóyá bricklaying ni o àwọn bricklayer yẹn wọ́n ètè máa ń kọ́lé wọ́n máa ń ní nǹkan so tó bá léyàn Rẹ̀mí thank you for the roses tó bá léyàn tó jẹ́ àti Sam tó nífẹ̀ẹ́ tó ń ask for your hand in marriage tó dẹ̀ léyàn tó jọ́ ọmọ mọ́mì ó jẹ́ jòkókò ṣàdúrà kó ronú sí dáadáa kó tó lọ sọ yes fọmọ mọ́mì. Everybody connect with Rẹ̀mí on TikTok. Thank you for the roses. Rẹ̀mí Azan is on my top 2, please connect. So ráwọn driver yẹn kíní wọn mi ìfẹ́ dárúkọ ẹ̀ kí TikTok má capture mi ó máa ń stand gidigba ni why because oúnjẹ tí wọ́n ń jẹ nǹkan tí wọ́n tọkùnrin bá jẹ ni ó fi bọ́ ara rẹ̀ ni ó fi bọ́ ìsàlẹ̀ ara rẹ̀ so ẹni tí ò fit ò lè ṣiṣẹ́ yẹn in the first place somebody that is not fit that is not tí ò keep fit kò lè ṣiṣẹ́ engineer kò lè ṣiṣẹ́ mechanic kò lè ṣiṣẹ́ carpentry kò lè ṣe gbogbo àwọn nǹkan yẹn so initially they are strong for the work then bọ́n tún ṣe máa ń ṣiṣẹ́ iṣẹ́ wọn máa ń jẹ́ iṣẹ́ agbára so the more tó ṣe ń ṣe they are growing their muscle nígbà táwọn tó ń lọ lift weight yẹn tó ń build muscle wọn ara wọn máa stretch but unfortunately fine boy lẹ́fẹ́fẹ́ àwọn fine boy tẹ́ ń fẹ́ yìí wọn ní nǹkan lábẹ́ wọn ló kó wọn ò sí gbogbo ara ṣe bí ẹ ń fẹ́ gbádùn náà àbẹ́ni tó lọ jòkó tó jẹ́ indomie tó mu tíì ó fẹ́ fẹ́ni tó mu tíì àti indomie àti meat pie tó jẹ́ ṣúgà tí ò dẹ̀ fi ẹ̀fọ́ sí tí ò jẹ́ fruit tó máa break down effect àwọn carbohydrate yẹn tó accumulate jọ síkùn ẹ̀ tí gbogbo ẹ̀kẹ́ ẹ̀wú tí gbogbo kun ẹ̀wú ó fẹ́ fi wé ẹni tó ti wa mọ́tò láti Màdúgùrí lọ Èkó tó jẹ́ pé iṣẹ́ ẹ ti stretch out ìyẹn ló fẹ́ fi wé ẹni tó yẹ pé òkó ló máa jó látàárọ̀ tílé àfiṣú lọ́fíìsì ọ̀pọ̀lọpọ̀ wọn sì rèé tó bá di weekend wọn ní páàkì mọ́tò wọn kàn fẹsẹ̀ rìn kàn jog kàn stretch out wọn ní ṣe yẹn wọ́n wá accumulate gbogbo ẹ̀jọ́ sára. Studies shows that everyone should take at least 2 or 3 fruits per day. Kẹ́ máa jẹ fruit, kẹ́ máa jẹ apple, ẹ máa jẹ banana, ẹ máa jẹ cucumber, pineapple. Kẹ́ combine ẹ̀ pọ̀ especially ọkùnrin. It will break down the effect of all these carbohydrates. Mami Saitano, thank you for the roses.
àwọn ọmọ mọ́mí ò kí ń jẹ yẹn ṣọlá àwọn bọ̀dá pẹ̀kẹ́ wọn mọ́ papọ̀ wáyé tó ń ṣe pé kíní tó lọ́n fáyìn honestly èmi ò ṣe bí ẹ fẹ́ mọ̀ rí o but at least based on studies based on what I read based on my field of research àwọn yẹn náà máa ń gbádùn lórí ní kíní wọn máa ń ṣiṣẹ́ sórí gbogbo àwọn fine boy yẹn ìkan lọ máa mú nínú méjèèjì ìsílà kó fẹ́ fine boy kíkiní ẹ̀ mọ́ ṣiṣẹ́ tàbí kó fẹ́ ni tí ò fi bẹ́ẹ̀ fine kó o rí ń tọ́ fẹ́ tó o sì rí gbogbo àwọn àti sáǹtẹ̀ ń fojú di wọ́n máa ń tọ́jú ìyàwó wọ́n lè máa ṣe kíní ká máa ṣe bí gìrìgìrì ká máa wà educated kan sáà máa ṣe gbogbo ẹ̀ gíragíra o but they take care of their wife na then they buy gold for their wife. so ọ̀rọ̀ ọmọ mọ́mì tí wọ́n máa ń fáyìn gan ni wọ́n ẹ̀ ṣiṣẹ́ ọlọ́run ìpani lórí ọmọ fínú gbọ̀ndí ẹni tí ò fi bẹ́ẹ̀ fáyìn yóò ní ti bí ó máa ní okó gidi lára yàtọ̀ fáwọn fine boy tẹ́ ń gbé kiri tó ṣe yí pé ìkan ní búyàn tí ń sọ pé ó dàbí ẹlífàǹtì ṣó lè jáde sound ló fẹ́ ṣó lè dé ẹlífàǹtì gan pronounce sọmọ bí ó ṣe pronounce ẹlífàǹtì àwọn yẹn ò dẹ̀ ní problem tó bá ti fi hàn lọ́kàn balẹ̀ tó dáná fún ọ láàkó bóyá aago 6 náà jí jáde lọ bí iṣẹ́ wọn kó aago 6 tó ṣe ó ti jí ó ti dáná wọn ó ti jẹun wọn ti wà òkè wọ́n máa ń jẹun gidi wọ́n á jẹ iyán wọ́n á jẹ̀bà wọ́n á jọbẹ̀ ẹ̀fọ́ pẹ̀lú àwọn tinú ẹran tó yẹ pé because tó bá dé workshop wọ́n á bọ̀n ẹ̀ àwọn engineer àwọn tó máa ń ṣe furniture iṣẹ́ yìí artisan generally they take care of wife táì àti súùtù ẹni tó de súùtù àǹtà ìlẹ́mọ̀ wá kiri èèbó náà mọ̀ sọ èèbó la rí àárówó ìmí inú wọn ò lóko pé òṣìṣẹ́ indomie àti tíì ti báyé wọn jẹ́ ó ń bọ̀ nínú ilé ó kúrò nínú ilé ó bọ́ sínú mọ́tò ó drive to your office ó jókòó láti 8 di 4 ọ̀rọ̀lẹ́ ó dẹ̀ jẹ meat pie ó jẹ indomie ìgbà tó dọ̀sán tó rí wípé ó wà bọ́ọ̀dì lọ́fíìsì wọ́n kiri donut wá ó ra chicken pie ó ra fish pie gbogbo ẹ̀ ló jẹ sínú carbohydrate ló kó sínú ó máa accumulate tíkùn ẹ bá ti ń lé okó ẹ máa sá wọlé ni tó bá yá ò nílé wà ókè mọ́ ṣé o fẹ́ fi wé àti sàn tó ti gun ilé lọ tó lọ kan lé strength yẹn ẹni tí ò lágbára ò lè ṣàwọn iṣẹ́ yẹn ó la ṣe ń sọ fún wa wípé nígbà míì gbogbo àwọn ntẹ́ fi máa ń disqualify àwọn ọkùnrin èmi ò ní ọmọfẹ́ tí ọba kàwé o ọba mọ̀ pé ọmọfẹ́ literate o ṣùgbọ́n ẹ má máa fi ojú di ọkùnrin pàápàá jùlọ àwọn tí wọ́n bá jẹ́ artisan ṣóyè wa then foreplay ni mò ń explain lọ tí mo fi sọ mo ní as much as pé wọ́n ṣe ni wọ́n ní nǹkan lára tó wọ́n ní wọn good in foreplay àwọn ìyàwó wọn ni wọ́n complain ṣe mọ̀ pé táwa bá sọ tí wọ́n bá sọ fún wa la fi máa ṣe program as much as wọ́n ṣe ní ọlọ́run kẹ́ wọn tó wọ́n ní they are not good in foreplay pé girigirigirigiri ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ ẹni tó ń ṣiṣẹ́ carpentry gbogbo ọwọ́ wọn báyìí yóò ti yí tàbí driver tó hold the steering for 10 hours tó drive fún 10 hours as much as they are strong wọ́n ní wọn kí ń wà patient wọn kí ní sùúrù so tí o bá sí foreplay tí ara yẹn bá bẹ̀rẹ̀ sí ń du obìnrin ó ṣeé ṣe kí irú obìnrin yẹn kó má ṣe kíni kó má fẹ́ràn ìbálòpọ̀ mọ̀ wò pé àlẹ́àlí náà pé náà lẹ́kúkú ń kọ́ sí òun láti ìgbà tẹ́ ẹ̀ ti ń wá tó gbogbo ẹ̀yin àti sound gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ lọ lẹ́ẹ̀ni bẹ́yàn ṣe máa ń ṣe playful àbẹ̀ foreplay kẹ́yẹ́ ṣe gìrìgìrì gbogbo ọwọ́ yín tó lè kokoko bí ìgbàgbọ́n ọ̀pẹ kí láǹfààní tẹ́ ẹ ní gan náà tó dáa tó wà òkè náà tó ṣe pé bẹ́ẹ̀ lẹ́ fi wá kọ́ọ̀sì fẹ́ni ẹlẹ́ni nígbà táwọn tán kọ̀mẹ́ǹdì yín wípé ẹni nǹkan la tó ẹ wá tún débẹ̀ tán tó wá ṣe pé foreplay ní ọ̀wà gbòdo lé lórí lẹ́wà ní ó mú ìgbòdo gbogbo àwọn nǹkan ìkínú ilé ó máa wà corrected kí lè máa dùn kí lè máa ṣe mí ní ṣọ́ọ̀kì ìní kókó TikTok ẹjọ́ power tap so foreplay then another thing is no love tí ò bá sì fẹ́ if there is no love náà ó kún ara nǹkan tí obìnrin míì náà ò fi fẹ́ràn ìbálòpọ̀ if there is no love ọkùnrin ló lè ní ìbálòpọ̀ láìsí ìfẹ́ ọkùnrin lè mọ bóbìnrin ṣe kọ́mọ́ nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ obìnrin ò lè ní ìbálòpọ̀ láìsí ìfẹ́ kò easy kò ṣeé ṣe because women are emotional being yàtọ̀ fún àwọn tó ṣe pé àwọn fi ṣòwò ṣe àwọn olówó nàbì àwọn yẹn owó làwọn yẹn ń wá tiwọn kọ́lọ́run ó ṣàánú wọn kí wọ́n ronú pìwàdà normal woman this time around normal woman tó yóò wà with the correct brain tí ò bá sì fẹ́ nínú ilé imagine kí obìnrin wà nínú ilé ọkùnrin wọ́n yẹ pé kò sí ìfẹ́ kò sí kan bó o bá ní onídìí nǹkan gan kò ní ṣe bí ìpò òrí ọ bó o ṣe pé ọ̀ sọ̀rọ̀ gan kà á fún ọ lésì no love gbogbo alamọ mí ni pé no love tí ò bá sì fẹ́ táwọn ọkùnrin dẹ̀ lélẹ́yìí tán bá ti nífẹ̀ẹ́ obìnrin mọ́ rádaràda náà mọ́ ṣe
yànmọ́ ni ọlọ́run gbọ́ fídíò tí mo post lánàá tí ẹnìkan tí wọ́n wo odó mọ̀yàn lórí woman kan sọ sí comment section pé n tó dáa fọ́ta ẹni òun mo rí bí gbogbo èèyàn ṣe bombard woman yẹn ní comment section mo tiẹ̀ ní màá yọ comment yẹn mi ò yọ kúrò àmọ́ nǹkan tí woman yẹn rí tó fi sọ bẹ́ẹ̀ bóyá òun náà go through one brutal treatment lọ́dọ̀ èèyàn kan we don't know but woman kan sọ bẹ́ẹ̀ nínú comment yẹn pé n tó dáa fọ́ta ẹni òun tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. But there is a reason why there must be a reason why she made that statement. No love. Ẹja rejuvenate ìfẹ́. Bible says that only we have moved from death to life because we love ourselves. He said in a place where there is no love, we abide in death. Only bí tí ò sí ìfẹ́ ìgbé ní ikú. 1 John 3:8. 1 John 3:8 ni. Ẹni tó bá rí kó type ẹ̀ sí comment section. 1 John kò ń ṣe John Johanu o 1 John before Jude Revelation 1 John 3:14 ni 1 John 3:14 he said we have moved from death to life because we love ourselves therefore where there is no love you abide in death. Someone should read and put it at the comment section 1 John 3:14 if I'm not mistaken. So tí o bá sì fẹ́ náà so try and rejuvenate your love then odò òórùn bá a ṣe ń pariwo tó fún àwọn obìnrin ọkùnrin míì gan rùn reason tí ò mú kí obìnrin míì fẹ́ràn bálòpọ̀ ni pé ọkùnrin láwọn ọkùnrin gan máa ń rùn sincerely náà mi ò ní fọyín mi ò ní wẹ̀ mi ò ní ṣe nǹkan kan lẹ́lòmí lè wọ boxer tó ti gan for weeks tó ẹ lè máa rùn kẹfíù pé fẹ́ gbẹ́nu tó rùn wá súnmọ́ obìnrin àwọn obìnrin la máa ń tẹnu mọ́ fún lórí ọ̀rọ̀ odò yìí because ó easy fún obìnrin láti rùn ihò pọ̀ lára obìnrin but àwọn obìnrin now they are taking care of themselves yes women now are doing what they are taking care of themselves making sure pé àwọn ò ní ẹni odò kankan so àwọn ọkùnrin gan wọn lẹ́yìn gan máa ń rùn gbà míì so ìyẹn gan ó lè mú kí obìnrin kó wà peace though 1 John 3:14 yes Prince Abiola thank you so much 1 John 3:14 ẹ̀kọ́ text ẹ̀kọ́ verse yẹn gangan ẹ bá wa kọ́ 1 John 3:14 yẹn ṣóyè wa bẹ́ẹ̀ yẹn ẹ máa wẹ̀ ẹ máa clean ẹ máa wà okay ẹ máa shave roll on use perfume smell nice ní àwọn ọkùnrin torí tí òórùn bá wà ó máa ń mú kí obìnrin wà pissed off ẹ lè imagine irú àwọn tó ń ṣiṣẹ́ mechanic yẹn tó ti máa run petrol imagine kí mechanic jí lọ workshop látàárọ̀ kó sì dé kó mọ́ sí wẹ̀ báwo ló ń gan ṣe fẹ́ rọrùn sùn ṣé petrol ní mọ̀ rùn lára rẹ rùn lórí bẹ́ẹ̀dì rùn sí gbogbo ara lé tó o bá ti ń dé even kó má jẹ́ mechanic kó má já ti sí anybody you are once you dé láti ibi iṣẹ́ off gbogbo aṣọ ẹ go and shower go and bathe. So imagine when you smell, how can a woman be comfortable with that? How can a woman, àwọn ọkùnrin dẹ̀ máa ní strong head, tó bá ní kó lọ wẹ̀ ó lè ní ṣó fẹ́ máa control mi ni. Wọ́n máa ń stubborn wọn ò fẹ́ gbọ́ pé àwọn ṣe tí ò dáa. Tó ẹni ẹlẹ́ni rárá páàkì ẹ̀ fúnra ẹ̀ pé tó ẹ jẹ́ kó rọra jòkó òun jẹ́jẹ́. Tó bá wá yá ẹ̀wà ni wọ́n láìkì gbá wọn láìkì àwo. Princess Adebola, thank you. We know that we have passed from death unto life because we love the brethren. He that loveth not his brother abide in death. Yes, baby tí o sì fẹ́ inú ikú ni you abide in death. O náà ti bá a paste yẹn mọ́ mi sí lọ́lá thank you for the rose ma. Lẹ́ẹ̀jẹ̀ jẹ́ kí ìfẹ́ ó wà ṣé rí gbogbo ó ṣe kinní kan fún mi lánàá ó ṣe kinní kan fún mi níjẹta ẹ gbàgbé gbogbo yẹn ṣé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ gan lágbàáyé gan ṣé ó yẹ kéèyàn ti mọ̀ pé yesterday is bygone. Sincerely mo kàn rántí gbogbo undergraduate time tá a máa ṣe concussion tá a máa mo kàn rántí gbogbo ìgbà èèyàn kan ní ìdí gbogbo ìgbà mọ́ kéèyàn wá lẹ́nìkan téèyàn bá jà láti ìgbà náà bí ìgbèyàn ọba máa ti ń ṣe ni ayé ti múùfù kálukú ti fọwọ́dù kálukú ti gbàgbé tàná cut off every misunderstanding every hatred loss strife envy jealousy all of this cut them off start afresh. Dẹ̀mọ́rán ti kíní ìjà àtayé inú so gbòòrò nǹkan yẹn just rejuvenate things then those are the reasons tí àwọn obìnrin mi ò kí then underlying medical condition àwọn obìnrin mi ní àwọn medical issue kan tó ní ṣe pẹ̀lú àwọn agbègbè kan nínú wọn
ṣóyé wa tó ní í ṣe pẹ̀lú àwọn agbègbè kan tí wọ́n ṣiṣẹ́ dé nínú wọn probably bóyá ẹlòmíì gbà tó fẹ́ bímọ wọ́n ṣiṣẹ́ dé àwọn aspect kan nínú wọn ká lè gbóhùn ìyá ká lè gbóhùn ọmọ. 1 John 3:14 NIV, we know that we have passed from death we have passed from death unto life because we love the brethren. He that loveth not his brother abide in death. So náà là ń sọ náà ní 1 John 3:14 náà mo ló wà. So bó ṣe jẹ́ nìyẹn tífẹ́ bá wà tí ó jẹ́ pé àlàáfíà jọba kò sí problem kò sí wàhálà kankan ẹ mọ̀ it will be easy for us to be able to relate with one another. Ṣùgbọ́n nígbà tí ò bá ti sí ìfẹ́ mọ́ kò ní sí appeal gan tó ẹnìyẹn bá rí ọkùnrin inú ní ó mọ̀ bí instead kó máa wà happy kínú ẹ̀ máa dùn anger ló máa wá. So underlying medical condition náà àti sọ yẹn. So we have listed about 8 points. Now the first point we listed is circumcision. TikTok ẹja power tap power tap o confirm you are doing well. Thank you Miss Comfort Olúgbàmíyẹ. TikTok ẹja power tap and don't forget to gift me. Now circumcision la kọ́kọ́ sọ. The solution to circumcision obìnrin tí wọ́n bá ti gé clit ẹ̀ tí wọ́n bá ti gé ara rẹ̀ tí wọ́n kọlà fún tí wọ́n bá ti kọlà fún ẹ má mọ̀ súnmọ́ wọn láti wájú. Tẹ bá fẹ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn don't enter from the front because nǹkan tó lè mú kí iwájú yẹn kó nítumọ̀ sí wọn kó nítumọ̀ sí ara wọn oníyàn ti bọ́n gé dànù. If you come from the rear by the time tí ara wọn bá máa sọ̀kalẹ̀ by the time you flip back to the front their body will have been relaxed to receive you. Do you understand? Fún àwọn tó bá yẹ pé wọ́n ti kọlà fún wọ́n bá ti kọlà fún wọn that's what study says. Kan tí studies sọ nìyẹn because the essence of the ìlà tán kọ yẹn forgiveness is important repentance is more important. Yes mọ́mí Saitano wọ́n ní ìdáríjìn ṣe pàtàkì wípé ṣùgbọ́n ìrònúpìwàdà gan tún wá ṣe pàtàkì more. If you forgive someone you repent the person too will repent. So reason tí Ọlọ́run fi kíní yẹn síwájú ó ní fún obìnrin láti lè pèsè ara rẹ̀ sílẹ̀ láti gba ọkùnrin rẹ̀ wọlé àmọ́ nísìnyí tí wọ́n ti bá gé nǹkan yẹn dànù ẹ mọ̀ súnmọ́ wọn láti wájú. Kì í ṣe wípé ẹ̀ ní ṣe wájú rárá o but you don't start from there. What if the woman refuse to give you from why tí ò ní ṣé ẹ̀ tí ìfẹ́ ni Mr. Nga Ṣẹ́gun ṣé ẹ̀ tí ìfẹ́ obìnrin òun ni tí ò fi ní gbà fún yín àbẹ́ ẹ̀ tí ìsanwó orí rẹ̀. You are doing superb well with your podcast. You are liberating people with knowledge. God will increase you abundantly. Try and use translator in English. English ò ṣe program yìí o Prince Abiola. Ó dà ń pẹ́ mọ̀ pé àwọn app orí app tá a wà yìí very very sensitive. Ìṣe tí mo bẹ̀rẹ̀ yìí TikTok ti warn mi. TikTok ti sọ fún mi pé àwọn ti flag mi kan ti flag mi once lórí TikTok. Mi ìdẹ̀ tí ìbẹ̀rẹ̀ program mi gan. Ní ìbẹ̀rẹ̀ program mi advert yìí bàbá Ọ̀yọ́ model tí mo gbé wọlé jingle yẹn ẹ mọ̀ pé nígbà tí jingle yẹn play tán fún àwọn tá a jọ bẹ̀rẹ̀ mo explain nípa iléeṣẹ́ Ọ̀yọ́ model nípa àgbo tantan some other things explanation yẹn ní TikTok flag sincerely so tabala lo translator sin it is well with us ni àfi tábà ní mọ̀ life méjèèjì pọ̀ bẹ́ẹ̀ God will help us try to bring your program in okay. She's my wife, please. It is well with you. So that's the solution for why women for circumcision. Go through the back based on studies. Then èèyàn tí ó bá jẹ́ pé bóyá partial wọ́n ṣe partial fún mi tẹ́ pé adéǹdérí pointed mouth ẹnìkan náà gé bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn ìyá yẹn mi rẹ̀ tán ni pẹ́tẹ́kí World Health Organization kó tún bá wa create more enlightenment nípa female genital mutilation is an abuse. From the back Miss Adek stop on TikTok ẹ̀yin ṣó ti yé yín mà you are doing very well keep it up I would really like it when you tell more about religion ṣó yé wa bẹ́yẹn. Then the next one tá a sọ pé mindset ẹ jẹ́ kí obìnrin fi ọkàn sí n tó ń ṣe
fi ọkàn sí okó tó ń dó, fọkàn sí okó tó ń dó. Tó bá ti fọkàn sí kò ní sẹ́mi rẹ̀ ń bẹ̀. Mindset ẹ má jà gbàgbé pé méjì ni. Mo ní àwọn míì mind wọn ò sí lọ́dọ̀ ẹni yẹn, mind wọn ò sí lọ́dọ̀ ọkùnrin yẹn. Their mind is bóyá níbi owó kan tí ẹnìkan jẹ wọ́n, àbí sálárì wọn tán tí ìsan bí iṣẹ́, àbí ẹ̀ṣẹ̀ tọkùnrin yẹn ṣẹ̀ wọ́n, àbí nǹkankan. Whichever way, anything tó bá ti lè interrupt ẹ̀mí rẹ, tó bá ti lè distract, let me use that word, anything tó bá ti distract ẹ from that activity, don't bother to do it. Don't bother to do it. Because that distraction alone is enough to do what? Is enough to deprive you the benefits of what you are doing. That distraction alone is enough to distract you or to deprive you the benefits. And once you are being deprived of the benefits, what's the essence? TikTok. I think we are having some network age on TikTok. TikTok, please keep tapping. We are back. Ejama tap, keep tapping. Ó ti resume network ni. And let us gift me I've been seeing, let me see how many gifters I have. 10 gifters. Èèyàn mẹ́wàá ló ti gift me. Though it's not the number of gifters that matter. Anybody can just come and give you lion or universe. If you are giving TikTok universe is the highest gift on TikTok for now. One universe is 45,000 coin. That's about $225. So if you are giving it a universe, the whole TikToker in the whole universe will be notified. Every TikToker tó wà lórí live stream, ó máa show like a flash, be news flash by that this person just gifted this person universe. Wow, user 666, thank you for the heart. God bless you. They don't give me heart too. Everybody please connect with user 666. He just gave me heart. God bless you. So fún àwọn tí wọ́n ti dábẹ́ fún, ẹ má súnmọ́ wọn láti wájú, start from the rear entry. Then fún bàbá tán ni wọ́n nígbà fáwọn, kílé tán nígbà fún yín, ara tá ń sọ nìyẹn. Báwo ló ṣe ní ọkọ tán ní mọ̀ gbà? I don't know. Anyway, as we move on with then mindset àti kúrò bẹ́ẹ̀. Thank you for the roses, user 666. Mindset, fi ọkàn sí n tó ń ṣe. Fi ọkàn sí tó ń fi okó, fọkàn sọ́dọ̀ ọ̀rọ̀ ẹni tó ẹjọ́ ń ṣeré, fọkàn sí okó tó ń dó. Má ronú nǹkan mi. Ìgbà kan tí ọ̀rọ̀ orin onídúró mi ò ṣeun o tó ṣẹlẹ̀ tí wọ́n ní mọ́mì kan sọ pé onídúró ìgbà kan àwo kan. Náà èèyàn wá ẹ mọ̀ pé gbogbo èèyàn gbọ́rọ̀ ń karí ńgbà náà ni ẹni tí ò mórin gan náà tẹ́lẹ̀ gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní kọ́. Lady kan ló lọ wà lórí ọkọ ẹ̀ ló lọ ń kó onídúró ọkọ ya ti dànù. Mo rò pé wọ́n ti ń bá mi ṣe é. Ó fi túmọ̀ sí pé ọkàn rẹ̀ ò sí níbi tí ń ṣe yẹn sà. Ọkàn rẹ̀ ò sí bẹ́ẹ̀. Ó dẹ̀ níyẹn ti máa ń complain wípé bára òun ṣe máa ń gbẹ yìí ó mì wípé ọkàn ẹ̀ ò sí pẹ̀lú mi ni ó mì pọ́kàn òun mọ̀ ní kò mí irọ́ ni kò rí bẹ́ẹ̀. Nígbà tá àṣírí ó tún bí ṣe lọ ń kó ní dúró nù ṣẹ́ni tó wà lórí oko tó lọ ń kó ní dúró sọ́kàn rẹ̀ wà ní oko tí ń dohùn só fọkàn sùn kóhùn. If you are not ready to do it, don't do it. If you are ready, put your mind. Tí o bá ti sọ́kàn bẹ́ẹ̀, and we understand the fact that a lot of things ló lè má mú kí ọkàn obìnrin wà bí nǹkan. Just like mommy said, mind, emotion. Na ṣe mọ́ ní ẹ̀yin obìnrin ẹ má máa date àwọn ọkùnrin tí wọ́n jẹ́ ẹni ibi tí wọn ò mọ̀rọ̀ sọ tí wọ́n máa nà. You know they date them. It's double loss. Ẹjọ́ mà tí ọkàn obìnrin bá ti kúrò lọ́dọ̀ ọkùnrin finally what will be the solution? You can talk it over. Adex talk. You can ṣé tí obìnrin yẹn tí ọkàn ẹ̀ ti kúrò lọ́dọ̀ ọkùnrin yẹn ṣé ọkàn ọkùnrin yẹn ṣì wà lọ́dọ̀ tiẹ̀? Definitely ọkùnrin yẹn ṣẹ́ ni. Àwọn ẹ̀ṣẹ̀ kan wà tí máa ń pa libido obìnrin sí ọkùnrin. Fún àpẹẹrẹ tí ọkùnrin yẹn bóyá lọ súnmọ́ èèyàn kan ó lọ béèyàn kan sùn tó close mẹ́ bóyá ọ̀rẹ́ ẹ àbábúrò ẹ àbí relative ẹ àbẹ́nìkan tó ń respect ẹ ló kàn lọ date tó kàn lọ bá sùn ó lè mú kí ó lè fa hypoactive sexual desire disorder. Is a mental problem fún obìnrin. Zabose longest time you are doing over. I hope you are good. Your program is wonderful. Thank you, Dare Abubakar.
so tí ọkàn obìnrin yẹn ò bá sí lọ́dọ̀ ṣe rí wípé all of these points are valid pé ó ṣeéṣe ń tòótọ́ kẹ́ pé ọkàn obìnrin yẹn ò sí bẹ́ẹ̀ kí ni máa ń fà á ọkùnrin yẹn lè ti ṣẹ́ ẹ́ ó ti damage ẹ̀mí rẹ̀. Yes, I've been correcting him severally. Ladies work with emotion, just emotion, nothing else. Ó mì pé ọkùnrin yẹn ló ń hùwà burúkú tí òde ní mo ṣe ní àǹtí wà wọn ò dá yẹn try as much as possible to help them to make them to change. Though nobody can change anybody, but tó o bá ti ẹni tó ti wà ń bẹ̀ continue to pray. Bẹ́ẹ̀ ni tí o ti sí ń bẹ̀ tó bá ti ń fẹ́ ọkùnrin tó ti ń bú ẹ tó ti ń jágbe mẹ́ ẹ tó ti ń talk ẹ down má wulẹ̀ fẹ́ rú ọkùnrin yẹn torí o máa ní problem ni o máa ní problem tó bá yá tó bá damage emotionally tán ọkàn ẹgàn ò ní lè sí lára ẹ bó bá súnmọ́ gan fẹ́ẹ̀kì náà ní ọ̀padà jà sí torí ọkàn ẹ ò lè sí ń bẹ̀ yóò mọ̀ wá ní àkìláì kéké oúnjẹ ló fa nǹkan yẹn torí àwọn question kan wà tó yẹ pé kò ṣeé answer the people involved àwọn náà mọ tí wọ́n ṣe tí wọ́n fi bára wọn nírú position yẹn tí wọ́n fi bára wọn nírú bí tí wọ́n bára wọn yẹn it does not just happen in a day. So fún mindset let the woman bring her heart her mind to that man kí woman yẹn fi ọkàn sí nǹkan tó ń ṣe yẹn put your mind to it kó ṣe sáàmù gan lèèyàn ṣe kó mọ̀ sọ kéèyàn bẹ́ẹ̀ bọ́ọ̀lù ẹni ṣe fẹ́ pàṣẹ sáàmù. So that's the solution to mindset. Put your mind. Then previous experience. Ẹni tó bá ní previous bad experience, go and see counselors. That's the solution to that one. Ẹ lọ rè ráwọn counselor. There are cognitive behavioral therapists. Àwọn CBT. Wọ́n máa ń wà láwọn specialist hospitals. Ṣóyè wa. Àwọn tó máa jẹ́ victim of violence, victim of this, victim of that. Tàbí ẹni tó ti ní previous marriage rí tẹ́lẹ̀. Tó ti marry tí kò ní good experience ní first marriage yẹn tó ṣẹ̀ wá rí marry nísìn tí kinní yẹn memory yẹn wá ń wá sọpọlọ ẹ̀ tó ń hallucinate àwọn ìmáà ń soliloquize wọ́n máa think aloud if you have a woman like that take her to CBT take her to cognitive behavioral therapist. Ó ní àwọn tán wà trained. Mrs. Aitano, you said every human being has a limit to endurance. After prolonged abuse, the victim give up on the abuser. You can imagine. Ipe oníkálùkù ló ní limit nǹkan tí agbára rẹ̀ lè gbé. So pé fún ọkùnrin tó wà brutal tí mo ń hùwà burúkú tí mo ń sọ̀rọ̀ burúkú ń pé tó bá ti di level kan tó bá rí pé victim rẹ̀ ń ó wọ̀nù ẹ̀ títí kò change. Ńgbà bá yá ẹni wọ́n give up dọ́ba kú pátì sáàyè. Ìní máa ń fa àwọn sexless union àwọn sexless marriage tẹ́ máa rí tánà fẹ́ra ọdún méjì mẹ́ta wọn sùn mọ́ra wọn because somebody has been abused. Abuse yẹn ó ti cause damage. Let's power tap on TikTok and please let's gift me. So previous experience, go and see counselors. Start a counseling section, counseling class. Àwọn yẹn they are trained. Don't forget that we are just researchers, and when we read, we create awareness, we do research. All of these things can cause disinterest in intercourse, but what are the solutions? The solution to bad experience is go and see counselors. Nígbà míì, counselor might not necessarily be somebody who is aged. Some people are trained for that purpose. Àwọn míì were trained for that purpose. Láti cancel àwọn èèyàn tó ń go through trauma. Yes, Mr. Abdulfatai Allah máa sọ̀rọ̀ nípa okó dídó fún àwọn olóyún gan bẹ̀tì ara yàtọ̀ sára ṣá àwọn míì wà tó yẹ pé tó bá ní oyún weeks bóyá 4 or 5 weeks tó bá súnmọ́ ọkọ wọn ó lè fa miscarriage fún wọn bẹ́ẹ̀ lómi ara ẹ̀ strong tó yẹ pé even kóyún ẹ̀ tó pósù méjì oṣù mẹ́ta ó máa súnmọ́ ọkọ ẹ̀ kò dẹ̀ sí nǹkan kan bí àwọn míì tó ní wọn ò bá tí ì tóṣù mẹ́ta tó bá dóko it can affect them whereby some people it will not affect them it depends on our own body. bí okó dídó fún àkókò oyún is a topic that I will treat. I'm still reading about it. So previous experience, the solution to it is go and see counselors. Then natural disinterest náà la sọ pé kí ni solution to natural disinterest
pé ẹlòmíì ọ̀kan lẹ̀ láìkẹ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ pé ìbálòpọ̀ báyìí inú mọ́ bẹ́ẹ̀ lòmíì ni ó ti lọ́kọ o ó ti ní ọkọ o no be say she no get ọkọ o bẹ́ẹ̀ tó bá ń sọ̀rọ̀ pé ìbálòpọ̀ kì í ṣe pé ìbálòpọ̀ tẹ̀sẹ̀ o ti ọkọ rẹ within the confinement of ọkọ inú mọ́ bẹ́ẹ̀ lòmíì ni Mr. Akande thank you for the rose everybody connect with Akande Musbau is on my top 3 natural disinterest. How do we take care of natural disinterest? Ni wípé ẹ máa discuss tó bá mọ̀ pé as a woman you just don't have interest in intercourse, you just have a natural disinterest. New man, thank you for the roses. Be discussing about it, be talking about it, be reading about it. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n máa ń ní disinterest fún ìbálòpọ̀ yìí wọ́n máa ń wà fortunate láti fẹ́ ọkọ tí òun ò rí bẹ́ẹ̀ ń tiẹ̀. Majority àwọn ọkùnrin, large percentage of ọkùnrin ló like ìbáṣepọ̀ yàtọ̀ fáwọn exceptional cases. So tí obìnrin bá ní natural disinterest in ìbálòpọ̀ tí Ọlọ́run dẹ̀ ṣe kẹ́ tó ní ọkọ tí òun ò rí bẹ́ẹ̀ tiẹ̀, the ọkọ should help her by discussing with her, by making things easy for her, buying her things, àwọn bóyá àwọn edible undies, àwọn underwear tó yẹ pé ó máa mú kí kó show interest. You can discuss, you talk about it. bẹ́ẹ̀ni Mr. Desktop, yes, tán bá dábẹ́ fóbìnrin ó lè má mú kí ó ní interest. Yes, the reason tí òfin ní interest ni pé irú obìnrin yẹn tí wọ́n bá fọwọ́ kàn kò ní mọ̀ pé nìkankan fọwọ́ kàn, so ẹni kan fọwọ́ kàn tí òfin lè pọ́n fọwọ́ kàn, so it's as good as bẹ́ẹ̀ fi yà á jẹ́, so kò ní like yẹ. But there is a strategy tán fi ń help àwọn yẹn because majority of obìnrin náà dábẹ́ fún o, especially people who are age 30 upward, 80% of them wọ́n dábẹ́ fún wọn sà. Bí 30 below 30 nísìn náà lè ní wọn dábẹ́ fún mọ́ torí wọn World Health Organization ṣẹ̀ṣẹ̀ ní ọmọ ṣe kínní mọ́ ni. Ya grandma mi gan wà bẹ́ẹ̀ bá bímọ láàárọ̀ yìí wọ́n ní kẹ́ ẹ gbọ́mọ wá búlé kẹ́ ẹ wá kọlà fún ìyẹn ọmọbìnrin bá a ṣe ní World Health Organization sọ tó they are still doing it. Ṣòye wá sóò gbogbo àwọn tán níyan tíyàwó rẹ̀ ò bá ti gbà fún lọ́rẹ̀ wá wọ̀rọ̀ kò ṣàdá no àwọn míì wọ́n dábẹ́ fún wọn kì í ṣe pé wọ́n mọ̀ kì í ṣe pé wọ́n mọ̀ fẹ́ mọ̀ deny ọkọ wọn bẹ́ẹ̀ ni tán ti dábẹ́ fún o lè expect kárẹ̀ ẹ̀ dìde bí ẹni tí kò dábẹ́. Wọ́n ní even from 20s ma of course ọmọ 20 àwọn ọmọ tán bí 20 years ago tendency pọ́n máa dábẹ́ fún yóò tó 80% tendency. Yes, àwọn ìyá yẹn sì ń ṣe lábúlé tó ẹ̀ ò bá dẹ̀ lóò ṣe wọ́n mọ̀ tẹ̀mọ́ létí ni sẹ́ẹ̀ni gbọ́mọ mi wá ṣe ìlà ni ẹ bá ń gbé o ẹ bá ti wálé ọdún yóò kọlà o àwọn ìyá yẹn ò ní gbà àwọn grandma. Ṣóyé wa bẹ́ẹ̀ nínú ọkàn tiwọn àwọn help ọmọ yẹn ni pé kọ́mọ yẹn má bàa mọ̀ ṣe kíni kó má bàa mọ̀ rìnrìn àrè bẹ́ẹ̀ indirectly ó lè wá padà affect attitude ẹ̀ towards ìbáṣepọ̀. Then London natural disinterest a sọ yìí pé ẹ mọ̀ discuss ìlànà ní ẹ jẹ́ kí ìfẹ́ mọ̀ wà gbogbo tí ọba ẹran tí wọ́n máa wà nù ibi tí ò sí fẹ́ wọn bóun náà ṣe máa cope. How do they cope? Maybe one of these days a máa gbé psychologist kan wá. We have one mommy who is a psychologist that she's trained for that purpose. We will bring her here to come and talk because people that grows in an atmosphere of love àwọn yẹn ò lè mọ yìí pé àwọn tó dàgbà síbi pé ìkórira kò sífẹ̀ẹ́ kò sí kan àwọn yẹn nìkan náà lè mọ tán go through. So báwo lẹ ṣe ń cope pẹ̀lú àwọn tí wọ́n mọ̀ sọ̀rọ̀ àlùfàǹṣá ọ̀rọ̀ low self esteem ọ̀rọ̀ tí yóò mọ̀ mú kí ẹ mọ̀ ní mental problem báwo lẹ tún ṣe ń manage láti máa dó irú àwọn ọkọ ibẹ̀ yẹn àwọn ọkọ bú tán jí láàárọ̀ tán mọ̀ sí pé fóbìnrin tán mọ̀ embarrass ẹ̀ pàápàá jùlọ obìnrin tó bá soríire tó méèkì ẹ̀ wọn ò fẹ́ kóbìnrin méèkì ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yìí tán purọ́ mọ́pọ́n gbéraga ẹ̀ kì í ṣe pé àwọn obìnrin yẹn gbéraga bẹ̀ ọlá wípé wọ́n rí jájẹ ọwọ́ wọn tẹnu ọlọ́run fún wọn ní burújí ọlọ́run bless àwọn obìnrin yẹn inú sì ń bí àwọn ọkùnrin yẹn ni wọ́n ṣe ń fẹ̀sùn kan àwọn ìyáhùn kì í ṣe pé ìyá ń sìn. So how do you manage to succeed to survive under the atmosphere of that type of man? Because tí obìnrin bá ní àlàáfíà ẹ mọ̀ ní ojú rẹ̀ ara rẹ̀ á calm ara rẹ̀ á tutù ó lè má jẹ́ pé bóyá millions náà ló ná o even kó jẹ́ gàrí ló mu
àbókàn rọra jẹ̀bà àti ewédú àbójàmọ̀lá àti ewédú there is this kind of peace that will rest in her pé I have peace, she has peace. But Ọ̀túnba, thank you for the rose. Àwọn tí wọ́n máa ń bá àwọn ọkùnrin ibú gbéhùn bó náà ṣe máa ń cope. How do you manage to sleep or make love to a man who is brutal, who is insulting you, who is calling you elephant, calling you idiot? How do you manage to still open your leg for that man? What is the state of your mind? Because ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin yẹn èpè náà máa ń ṣẹ́, wọ́n máa ń ṣépè ní ẹ̀yin ọkùnrin tẹ́ ń wà burúkú tẹ́ fi pé obìnrin èsèrè time tẹ́ ń dó wọn yẹn èpè náà ń ṣẹ́ fún yín, èpè wọ́n ń ṣépè fún yín. Ẹ̀rọ àwọn ọkùnrin míì wọ́n á ní wọ́n sùn wọ́n jí mọ́, wọ́n ò ní jí. Why? Because they are evil. Wọ́n á sọ̀rọ̀ burúkú sóbìnrin, wọ́n á bàtà obìnrin verbally, emotionally. Wọ́n jẹ́ kóbìnrin ó ní lọ síwájú nínú ilé wọn, gbogbo nǹkan oríire tóbìnrin yẹn kó wá nínú ilé wọn, wọ́n rí wípé àwọn bá gbogbo ẹ̀jẹ̀ ni. Irú àwọn ọkùnrin yẹn, how do you manage to still stay in their house? Ẹ̀yin obìnrin tẹ́ ń bá àwọn ọkùnrin gbé, ẹ̀yin lẹ ń fún wọn láyọ̀yọ̀, ẹ̀yin lẹ jẹ́ kán change. Because bọ́n ṣe wà yẹn wọ́n ní àwọn obìnrin míì tí wọn kì í ṣe yàmàyàmà yẹn sí. They have other women that they dare not do that trash or try the trash with them. They have other women tó hàn bí wọn dà kàn ṣe bẹ́ẹ̀ yẹn sí wọn. So ẹ̀yin tó wá ń ṣe sí báwo lẹ́yìn ṣe ń cope with them, because all of these things can damage your mental health. So we are saying that natural disinterest, the solution to that one is that you can make her to have interest by discussing with her, by being being more caring. Tẹ́ bá fajú ẹ̀ mọ́ra, tẹ́ bá sọ̀rọ̀ ṣe àwọn all other things, ó sàní tẹ́ sọ fúnra yín, tẹ́ fi toast ara yín, tẹ́ fi gbà fúnra yín. Then a sọ̀rọ̀ nípa foreplay náà pé if there is no foreplay, so the solution to that is there must be effective foreplay. Eré ìbẹ̀rẹ̀ which include all kinds. Ṣóyé wa. So if you do that one can help. Mommy Saitano, thank you for the roses once again. Mommy is just running me roses today. My head is swelling. Orí mi ń wú báyìí. God bless you, ma. Then no love, let there be love. Ẹ jẹ́ kí ìfẹ́ wà. Ṣé ẹ rí gbogbo wa náà la mọ̀ pé tó bá ti jẹ́ pé bóyá èèyàn bá ti ń pẹ́ gbọ́n méjì ti ń pẹ́ papọ̀, wọ́n ti jọ wà ti pẹ́ hùn. Ìgbà mi interest mọ́ fẹ́ dàbí pé kì í sí mọ́ bẹ́ẹ̀. You can do new thing. How do you rekindle love? You can rekindle love by doing new things. Àwọn tó ti jọ wà bóyá 20 something years tó ti pẹ́ tó ti dàbí pé kò fẹ́ sí pé freshness of ìfẹ́ mọ́. You guys can travel. Ẹ lè lọ sí a new place, a new environment. You understand? You can go together. You can renew your activity. Ẹ lè lọ sí retreats. Just do a new thing or do a different thing that will make you to miss one another. Probably when you come back, the love will be ignited again. Ẹ máa tẹ BMF sórí TikTok. Torí tá bá ti wà carried away pẹ̀lú class or ọ̀rọ̀ tá bá ń sọ, a lè má rántí mọ́. BMF, be my friend. Anybody tó bá ti tẹ BMF, ẹ lọ mọ connect pẹ̀lú wọn. The more you connect, the more they connect with you. Anybody tó bá ti gift mi, ẹ lọ mọ connect pẹ̀lú gifter mi. Everybody connect with Adex Top. Gbogbo yẹn connect pẹ̀lú Adex Top. How do you connect with her? Just tap her name. You see follow her. Connect with her. So then fún ìfẹ́, try and rejuvenate love. Try and rejuvenate it. Ẹ má jẹ́ kó jẹ́ pé nǹkan tẹ́ pé ó ti lọ náà nìyẹn. Ìfẹ́ kì í kú. Love never fails. Love never die. Ìfẹ́ kì í kú. Ẹ̀yin tí ẹ̀yin tẹ́ wà nínú ẹ̀ ni ẹ̀ fúnra yín ní àkókò àbí àyè. Bẹ́ẹ̀ ni tẹ́ bá dẹ̀ tiẹ̀ tún wá dóra yín dáadáa gan. Ìfẹ́ tó máa rejuvenate. Sọ̀rọ̀ mi ti yé yín bẹ́ẹ̀ yẹn. Then odor, the solution to odor is personal hygiene. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ìfọyín, tẹ́ ìwẹ̀, tí ẹ máa rùn gbogbo àágùn tẹ́ ti gbé lọ bí iṣẹ́, ẹ máa rùn gbà. Ẹ máa wẹ̀. Èmi ò mọ̀ bá obìnrin tí ọkọ wọn máa rùn tán, ọkọ wọn mu sìgá hùn. Bọ́ọ̀nà obìnrin ṣe máa ń súnmọ́ ọkọ òun. Yàtọ̀ fún pé bóyá ọkọ gan pé kínní èèyàn wà níbì kan gan ojòkó, òun rùn gan. Báwo lèèyàn ṣe fẹ́ jòkó sẹ́gbẹ̀ẹ́ tó ń rùn? Excuse me.
as pé bóyá ẹ wà ní meeting àbí ìjókòó kan pa yín pọ̀. How can you sit with somebody who is smelling tó ní dìde kúrò lẹ́gbẹ̀ẹ́? So ìwọ obìnrin tí wọ́n gan bá ní standard, if you have standard, ìyẹn ò sínú ìgbéraga, tó bá ní standard, how can you date a man that stinks? How do you manage to date ẹni tó dọ̀tí? It's not about you, it's about ẹni tó dọ̀tí yẹn gangan. Bó gan ló gan ṣe manage láti live life. Ẹlòmíì gbogbo abíyá ẹ̀ máa rùn ní ọkùnrin míì. Ẹ ṣèfù abíyá yẹn apply roll on. Because sweat tó máa ń jáde lára àwọn ọkùnrin ó máa ń strong ju tóbìnrin lọ. Tẹ́ bá bímọ ọkùnrin tẹ̀dẹ̀ tó bímọ obìnrin, ìtọ̀ ọmọkùnrin ó máa ń rùn ju tọ̀ ọmọbìnrin lọ. Sincerely, ìtọ̀ ọmọkùnrin máa ń sharp ju tọ̀ ọmọbìnrin lọ. So liquid fluid àwọn secretion sweat gbogbo ẹ̀ tó jẹ́ tara ọkùnrin ó máa ń concrete gan. Imagine ọkùnrin mi á wọ boxer kan fún ọjọ́ 3-4, boxer kan fọ́jọ́ kan ni, go and buy packet of boxer. Ẹ̀yin obìnrin ẹ gbowó lọ́wọ́ wọn, ẹ bá wọn lọ fi ra packet of boxer kẹ́ra kẹ́kọ̀ọ́ fún wọn. How can you be wearing boxer? Ẹ mọ̀ wá rùn, ẹlòmíì ò ní fọyín. Tó ọkùnrin tó bá ti ń rùn ẹ má wulẹ̀ súnmọ́ wọn. Because the more you súnmọ́ wọn, the more wọ́n máa grow wings ni, wọ́n á rò pé àwọn normal ni, meanwhile they are abnormal. How can you be smelling? Ẹlòmíì gbogbo èékánná ẹ̀ náà ọkùnrin míì náà dé èékánná sí ìdọ̀tí àti wọbẹ̀ á wá dúdú ṣìṣìṣìṣì, èékánná náà ni ó fi mọ́ tọwọ́ bo obìnrin lára. Àwọn obìnrin míì mọ̀ ń suffer gan. Sincerely. Mr. Jimmy on Facebook, this page is a dialect page. It's a dialect page, and our program we can't do it in English. All these words we are speaking, lè máa sọ lóyìnbó. My tea is cold. Ó ti tutù mi dey like it. I no dey like cold tea. Èyí tó máa ń gbóná yẹn mo máa ń like. So yewa, so the odor you should take care of it. Àti sọ tóbìnrin sọ tóbìnrin kò tẹ̀ wá sí complain yẹn mọ́. We thank God that one has settled. Àwọn ọkùnrin náà ni cleanliness is key. Of course cleanliness is key na. How man go dey smell? Ẹlòmíì àfọyín kò ní fọ ahọ́n. That's the problem. That's another thing. Ọkùnrin mi àfọyín kò ní fọ ahọ́n. And ahọ́n ibẹ̀ ni ó dọ̀tí ń wá. Sincerely, if you fọ eyín, you didn't fọ ahọ́n, you didn't wash your tongue, it's as good as you have not brushed, because that's where the odor is coming from. Tó báwo ló ṣe fẹ́ láìkì ìbálò tó bá jóbìnrin ló ń rùn gan, sẹ́yìn gan lè súnmọ́rú obìnrin tó ń rùn. Ọkùnrin mi á dọ̀tí, ẹlòmíì á lọ sí ilé ìgbọ̀nsẹ̀, á gbọ̀nsẹ̀ kò ní tàǹbà. Ọkùnrin tó bá ti ń rùn ẹ má máa súnmọ́ wọn. Èmi ò mọ̀, if you have standard as a woman, a dirty man cannot even appeal to you. Níbo? The moment tó bá ti rí pé ìwọ gan ò fẹ́ dọ̀tí, á clean up ní straight. Àwọn ọkùnrin yẹn náà mọ̀ nǹkan tóbìnrin fẹ́ àti tí ò fẹ́ náà. A person go dey smell. O jí o wẹ̀ o ṣáwà o fọyín o shave run ẹ kó wà òkè. Àwọn míì náà kórun sóko irun oko ẹlòmíì gan nígbà tó bá fẹ́ fi di Ghana weaving ni. Ẹ mọ̀ pé irun máa ń sharp. Tó bá dà as much as tó bá sharp yẹn ó lè lọ cut off succulent labia. Labia obìnrin máa ń succulent. Àwọn labia manura àti labia majora yẹn. TikTok, let's power tap and share this live. Ẹ power tap kẹ́ share. So please ẹ lọ clean up. Ẹ̀yin ọkùnrin tẹ́ mọ́ rùn. Kì í sá àti sàn nìkan o. Àwọn sẹ́yìn ti tẹ́ ìjọba náà mọ́ rùn o. Sincerely, àti sàn mí gan kílì nìjẹ́ lómi tí ń wọ shoe and tie lọ. Tí ń wọ shoe tí ń de tie. New man, thank you for the roses. Ẹ bá rí àwọn ọkùnrin míì. Wọ́n gbọ́ àfíjú ni. New world, thank you for the roses. Everybody please connect with New World. Ọkùnrin míì gbọ́ àfíjú. Bachelor míì tẹ́ bá dé ilé ẹ̀ báyìí. Ó mọ́ tónítóní ni. Tónítóní gidi. Ó mọ́ tónítóní gidi. Reverend Akinwamide, thank you for the roses, sir. Sincerely. Ọkùnrin mi láwa sọ pé kíní so gbọ́ tó bá dọ̀tí gbẹ́gbẹ́ rẹ̀ mọ́ tọ́jú. Then
lack of attention náà ó máa ń mú kóbìnrin náà máa like kókó lack of attention lack of caring. Obìnrin tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ tọ́jú ẹ̀ tẹ́ ẹ fún lóúnjẹ, obìnrin tí ò jẹun ẹ̀ mọ́ tó ń jẹ ẹ̀ mọ́ tó mọ́ ń jẹ, obìnrin ni ó sanwó ilé oní ó sanwó school ọmọ. Reverend Akinwamide, thank you for the roses. Oní ó sanwó school ọmọ, oní ó bọ́ ẹ̀yìn gan. Ọkùnrin kan wà báwọn tó ṣe pé wọ́n fowó ọbẹ̀ lẹ́ẹ̀bọ̀n bá rọ́bẹ̀ wọ́n jókòó wọ́n jọbẹ̀ fún ọmọ bí ọbẹ̀ ti wá. Ọlọ́mọ jẹ jòbó mo mọ̀ jẹ jòbó ìyàwó yín mo ń jẹ bọ́yàn tán ẹ̀pù mínísítì ẹ̀nà fún olówó ọbẹ̀ ẹ̀ jókòó. Ọkùnrin kan wà tí wọ́n bá fún ọ ní owó kó o ra nǹkan ọbẹ̀ tó o dẹ̀ rà á, tí n tó rà yẹn bá ti pọ̀ ju owó tán fún ọ lọ, wọ́n bí ọ pé bó o lo ṣe rówó ra àwọn kinní yìí. Thank you for the forest. Someone just bought me forest. God bless you. AY dot. AY dot, thank you for the forest. Everybody connects with AY dot. Is on my top 1. Is on my top 1. Please connect. Thank you so much. You just bought me forest now. Àwọn ọkùnrin mi tó o bá fi ra nǹkan, mo ti ní sister kan tó sọ fún mi bẹ́ẹ̀ yẹn, a sister in the Lord, pé tó ń bá ra nǹkan tó bá pọ̀ ju ń tọkọ òun yóò ní bó ló ń ṣe rówó ra àwọn nǹkan ìgbà owó tẹ́ fún mi náà ni ló wá fi ra gbogbo nǹkan tó wà nínú freezer yẹn bẹ́ẹ̀ náà ni, torí kò ní jẹ anything tí ò mọ ibi tó ti rí. If the man will not eat it, mo ní ìyẹn omi pé ṣe bí wọn náà ń ṣiṣẹ́ tí wọn náà bá dẹ̀ra nǹkan wálé á ní òun ò mọ ibi tóun ti rí, kò mọ bí ó ti rí bò kò ní jẹ́. There are some men like that. Ìyẹn ò sínú ìgbéraga. Those are responsible men, sincerely. Kò sí nǹkan tó burú nu wípé bóyá kí àwọn èèyàn ṣe nǹkan kéèyàn jẹ́ ń bẹ̀ o, but some men are just that principled. Tó o bá ra nǹkan wá tí ò mọ ibi tí kìnìún ti jẹ́ tí ò mọ bó ṣe jẹ́ kò ní bẹ́ẹ̀ jẹ́, sincerely. Wow, thank you for the love. Kí lẹ́ni send sí mi sí. Reverend Akinwamide sent lock and key. Thank you for the lock and key. God bless you, sir. Tí ò ní jẹ́, sincerely. Lady kan ló sọ fún mi pé the stepmother àwọn, the ìyá of her ọkọ, wọ́n gbé àgbàdo wá fáwọn láti ìlú. Ṣé àwọn pé tán grandma bá ń bọ̀ wọ́n bá yàn di nǹkan bọ̀. Wọ́n ní so ngbọ̀n wá gbé gbàdo òun wá. Ta nìyẹn Aunty Ruka? Ẹ mọ̀ káàbọ̀. I'm coming. My friend has come. Mo ṣì wà lórí live stream. Welcome. Ẹ jókòó bí. Thank you. Àwọn ẹ̀rí yín. Ẹ kó àwọn aṣọ yìí. Hi. Oh yeah, come and say hi to my people now. I'm on live stream. Yeah. Hi. Hi, King. Ó bọ̀ mí ní pẹ́ parí. Pé so wọ́n ní mọ́dà ìlú àwọn wá gbé àgbàdo wá. Wọ́n ní so àwọn ò sì ráyè ṣe ìgbàdo òun. Wọ́n náà wá gbé fún ìyá kan ládùúgbò pé kán bọ̀ ń ṣẹ́ gbàdo òun. Kán bọ̀ ń fi ṣẹ́gi. Wọ́n ní bọ́n ṣe bọ̀ ń ṣẹ́gi nù. ń gbọ̀n gbógi ń wá. Wọ́n lọ́kàn bá ní àwọn ò gbúdọ̀ fún ọmọ ní ògì mu o. Pé àwọn ò sì gbúdọ̀ po ògì fún àwọn náà bá ní irọ́ wọ́n bùn wá lógì ṣe ń bá gbàdo tí grandma gbé wá tí mo ní kán bá wa sẹ́ni. Ó tó ní okay kó padà múnú ògì tán fi mú tán, torí tí ò bá mọ ibi tó ti rí kò ní bọ́ jẹ́ ń bẹ̀. Bí àwọn ọkùnrin míì báyìí tí ẹ̀ mọ ibi tó wọ ọbẹ̀ ti dé wọ́n kàn dókò wọ́n kàn ṣe bẹ̀ náà ni wọ́n sì mọ jẹ́. Owó skul ọmọ ìyàwó ní ọ̀sán, owó gbá ìyàwó ní ọ̀sẹ̀, owó àwo ìyàwó ní ọ̀sẹ̀. Irú yóò gan ó lè pa ara obìnrin sí ọkùnrin yẹn. My wife has tried that before but I refuse, and since then she doesn't collect money from outside. Of course kò pọ́n ọkùnrin lé. Mr. Newman on TikTok kò pọ́n ọkùnrin lé wípé kí obìnrin wà kó ṣe pé o ní ọmọ ṣe gbogbo nǹkan. Sincerely bí Ọlọ́run ṣe design ayé nìyẹn, as much as tí obìnrin náà lè control ọkùnrin pé báyìí ni o ṣe báyìí ni o mọ̀ ṣe, bẹ́ẹ̀ náà ni ọkùnrin gbọ́dọ̀ wà responsible. It is against my culture. Of course àwọn culture kan wà bẹ́ẹ̀ yẹn tẹ́ pé ọkùnrin ló máa ṣe nǹkan tóbìnrin gan bá fẹ́ ṣe gan yóò ṣẹ̀ṣẹ̀ sàtún ẹ̀jọ́ náà ṣe díẹ̀. Tókùnrin mi bá wọ inú store tó bá ráwọn oúnjẹ kan bẹ̀, he will pay back to the woman. Tí ọkùnrin bá mú gbogbo bùkátà tó yẹ kó ṣe
tó transfer ẹ̀ sí orí obìnrin gbogbo òbùkún tó yẹ owó rí ọkùnrin ọ̀dọ̀ obìnrin ní ọmọ lọ ọlọ́run á mọ̀ọ́mọ̀ tọ́nu ìdèkíní blessing tó máa come to that family. God will turn it to that woman. Na the woman go dey see all the blessing wey suppose go to the man hand. I dey tell you ojú kòkòrò ni àwọn míì and they are not bothered because of lazy bones. Of course Miss Victoria on Facebook tó rí iṣẹ́ rí ara tá gbé wọ̀ yìí tó bá ti jẹ̀ gbádùn jọ́ kìíní jọ́ kejì tẹ́ ẹ̀ bá kíyèsára ó máa fẹ́ relax ni kò ní fẹ́ mọ́ lára mọ́ láti lọ ṣiṣẹ́ nígbà tí obìnrin ó dáná tó jẹ́ òmọ́bi tó ti rówó báwo ló ṣe expect kára obìnrin yẹn lè sí ẹ so tó bá ní ìyàwó tó tọ́jú ẹ̀ tó wà responsible ó ṣeé ṣe kí yẹn gan pa ara obìnrin yẹn sí ẹ caring níjọ́ aláyé ti dáyé ìran ọkùnrin ní tọ́jú obìnrin bẹ́ẹ̀ ni torí dìmọ́ tó bá ṣe ń tọ́jú obìnrin ara ẹ̀ ọkàn ẹ̀ máa fà wọ́dọ̀ ẹ̀ dìmọ́ èrè rẹ náà dẹ̀ ni pé kọ́kàn obìnrin fà wọ́dọ̀ rẹ bíbélì ó ní lọ́dọ̀ ọkọ rẹ nífẹ̀ẹ́ rẹ ó máa fà sí tá má sì sọ pé ọkọ rẹ nífẹ̀ẹ́ rẹ ó fà sí ìyẹn ọkọ torí kì í ṣe gbogbo ọkùnrin tó wà láyé yìí náà ló ní kárísímà ọkọ tó fẹ́ tí ọmọ bọ̀ yọ ọ̀wẹ̀ ọkùnrin mi ọmọ sáìsì pátá ìyàwó ẹ̀ débi pé yóò rèébi tán ti ń ta pátá yóò bára bí dọ́sìn kan yóò nìkan máa wò so n tán pè lọ́kọ ni pé ẹni tí ń tọ́jú èèyàn bẹ́ẹ̀ ni ìran obìnrin ní ọkùnrin tọ́jú ìran obìnrin lọkùnrin tọ́jú ìran ọkùnrin ní tọ́jú obìnrin so gbogbo ìyàwó mi láìkéké ìyàwó mi láìkókó ìwọ gan ọ̀dá ni ìgbà ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀dá gbogbo point is circumcision mindset kìíní kan tá a kọ ìdílé ẹlòmíì gan kò ní kankan nu gbogbo wọn kìíní kára ẹ̀ dá pé tán bá dábẹ́ tán ṣẹ́ dípẹ́ pé ọkọ yẹn ò tọ́jú ẹ̀ ni yes ẹlòmíì bá rí bóyá bí gáùn kan àbí tọ́ọ̀pù kan ń gbòòrò tán tí ì ṣe pé ọmọ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ tó dẹ̀ láìkí ẹ̀ kò lè pe ọkọ rẹ pé àmọ́ mọ̀ rí gáùn kan mo mọ̀ láìkí ẹ̀ obìnrin míì sì rè tó bá ra nǹkan tọkọ ẹ̀ bá rí ọkọ ẹ̀ ó fún lówó ẹ̀ padà ọkọ ẹ̀ ó fún ní owó rẹ̀ padà Mr. Ademola thank you for the rose God bless you sir ọkọ ẹ̀ máa fún ní owó rẹ̀ padà ẹlòmíì sì rè ọkọ ò ní bí léèrè bóyá lè lọ́ra fún gan kọmọ̀ ẹlòmíì ti fowó ọbẹ̀ lẹ́ẹ̀kan ní ìsìn ní ewu yín ẹnu mi Mr. Ademola thank you for the roses so ẹ lọ change ẹ̀yin ọkùnrin ìyàwó mi ẹ̀ láìkókó ìyàwó mi ẹ̀ láìkókó ẹ̀yin náà ẹ máa wúlò nù lé ẹ bẹ̀rẹ̀ sí ní wà responsible ọlọ́run tó dá ọkàn obìnrin ó mọ nǹkan tí ó rí tó fi sọ wípé men should love tó bó ṣe jẹ́ nìyẹn. It's the responsibility of man to take care of the family, but the wife can support if she has. Of course, Mr. Akoshile Moses. Tí obìnrin bá ní ó lè support, bẹ́ẹ̀ nígbà tí obìnrin bá ń ru ẹrù ìdílé tó ṣe pé ẹrù bùkátà ìdílé orí obìnrin ló wà. Báwo ló ṣe expect kí ara obìnrin yẹn le sí ẹ? Báwo ló ṣe expect kó bo ẹ le sí ẹ? Ẹ wà ní ò láìkì oko, báwo ló ṣe fẹ́ láìkì oko? Ta ló lo oko ìbànújẹ́, oko egbére? Ọkùnrin lost job ẹ̀, ìyún òtuntun. Pé kó wá jókòó kalẹ̀ kó wá become jobless wàá think of the next thing to do ni nígbà míì tọkùnrin téèyàn bá lost job gan èèyàn ò ní ronú other better things téèyàn fàyè èèyàn ṣe ọlọ́run gbọ́ especially ọ̀sẹ̀ private iṣẹ́ tó ṣe pé chicken change ni wọ́n ń fún yẹn tó bá lost job ẹ̀sà ọ lè mọ̀ ronú pé ayé rẹ̀ fẹ́ become better àbẹ̀rò kún salary tàn fún yẹn wọ́n fẹ́ jẹ́ kí èèyàn ò lò lọ ni wọ́n fún yín kẹ́lẹ́ rí kúlíkúlí àtẹ̀pà jẹ́ kẹ́lẹ́ mú gàrí kẹ́lẹ́ tún lágbára àti mọ̀ bọ̀ ni bẹ́ẹ̀ ni okó sọnù so it's also part of nǹkan tó mú kí obìnrin má like ìbálòpọ̀ lack of care from the man ṣóyé wa tó bá ti sí kẹ́ tí ò sí tọ́jú èèyàn ń tọ́jú obìnrin ni kódà kó fóbìnrin tó jù ẹ lọ in age you have to tọ́jú her you have to take care of her látara pátá tí ó wọ̀ tó fi kanra kọ́mú tó fi kanra aṣọ tó fi kanra everything ọkùnrin mi ò sanwó oorun ìyàwó ẹ̀ rí pé àmọ̀ tí ẹ̀rẹ́ ṣe irun ìmọ̀ fáyìn èló lọ ṣe gbayé báyìí wọ́n lè ṣe ìwà àìbìkítà bàbá kẹ̀tì ẹ̀ sọ pé bẹ́ẹ̀ bá tọ́jú ìyàwó tẹ́ ẹ tọ́jú ọmọ ìyá ni ó jèrè ọmọ ẹ̀yin náà lè lẹ́nu ọ̀rọ̀ lọ́jọ́ iwájú ni bàbá tó wà responsible tó bá ti ń pàṣẹ báyìí wọ́n ń yírí àṣẹ irú wọn wò yes irú wọn dẹ̀rẹ́ kò sí bí ọmọ ṣe mú owó wálé fún ìyá ẹ̀ tó ìyá yẹn á fowó mọ bàbá yẹn á sọ fún pé lọ́ọ́ bá dádì ẹ
ọmọ gan ọmọ tó tọ́jú tó sponsor ẹ̀ wọ́n ló sanwó iléèwé ẹ̀ so possible kí wọ́n change irú ọmọ òun sí ọ sí òun náà ti mọ̀ pé dádì òun ló wà ń bẹ́ẹ̀ fóun. Remi, thank you for the rose. Thank you so very much. Everybody, please connect with Remi on TikTok. Connect to Remi Azan is on my top 3. Gbogbo àwọn gifters mi yẹn ẹjọ ẹjẹ connect with them. Wow, God bless you. You just run me 30 roses. God bless you, sir. Abi mani. So caring plays a vital role in bí ara obìnrin. Okay, ṣé ẹ wà bọ́ọ̀dù àti lùkà. Bí ara obìnrin bí ó ṣe máa dìde sí ọkùnrin sí. That is the reason why àwọn obìnrin tí wọ́n máa ń ṣèta ọkàn wọn gbà míì máa ń wà níta junú ilé lọ. Even though ìwà àdọ̀tí ni ìwà àtijú ni ìwà tí ọ̀dà tí ó yẹ kéèyàn mọ̀ rí lọ́wọ́ ọmọlúàbí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ẹni tí ń tọ́jú obìnrin lọ́kọ obìnrin o. Don't let us deceive ourselves. Person wey dey take care of a woman na him be the husband of that woman. Dowry is significant. If a man that pays your dowry has failed in his obligation ọkàn rẹ ò ní fà sọ́dọ̀ rẹ̀. Bíbélì ní lọ́dọ̀ ọkọ rẹ nífẹ̀ẹ́ rí ó fà sí. Ọkọ rẹ ẹni tí ń tọ́jú rẹ ni. Báwo wàá ṣe wà as a man you have an obligation. Ọlọ́run tó dẹ̀ sọ pé you should nourish and cherish your wife with the washing of the water by the word. Bí Kristi ṣe fẹ́ ìjọ, how do you nourish and cherish somebody? Nourish oúnjẹ jíjẹ nourish ara inú ẹ̀ ni pé kó o bọ́. Yes, obìnrin bá ṣiṣẹ́ iṣẹ́ tóbìnrin bá ṣe o ò ní right láti sọ pé dandan kó kó gbogbo owó iṣẹ́ ẹ̀ kalẹ̀ fún ẹ òun ló ní nǹkan rẹ̀ ìwọ ló ní rẹ̀ kóbìnrin máa rí tírílíọ̀nsì kóbìnrin bá rí 10 million 10,000 ọkọ ẹ̀ ó sì máa special sí. I'm telling you 10 million tóbìnrin tó jẹ́ òun ló ṣiṣẹ́ fún àti 10,000 tọkọ ẹ̀ fún 10,000 tọkọ ẹ̀ fún yẹn ó máa jọ́ lójú ju tiẹ̀ lọ sà bọ́lọ̀ ń ṣe dáyé nìyẹn. Ó wá lè wá dọ̀la o 10 million tiẹ̀ yẹn kẹjọ plan lé lórí o ṣùgbọ́n pé pò tiẹ̀ fún lówó bóyá ó ṣe ràn ọ́ anything ó máa mú kínú ẹ̀ dùn ó máa mú kára ẹ̀ jí pépé á mú kó feel loved kó feel needed kó ní sense of belonging that I belong to a man. Do you understand? So ìyẹn náà máa ń mú kí obìnrin kára obìnrin má jí pépé sí ọkùnrin àbọ̀kùnrin tí ń bẹ̀ ẹnu jẹ́ tí ò tọ́jú ẹ tí ò mọ tó ń jẹ tí ò mọ tó mọ ń jẹ lẹ́kàn déédéé gbókó dé àwọn okó sọnù. So please gbogbo ọkùnrin tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ lọ rẹ ronú pìwàdà ẹ lẹ ronú pìwàdà kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí wà responsible. God will provide for you. God will provide for you. Then odò àti sọ̀rọ̀ odò náà ẹ̀rẹ̀ wá bọ́n ṣe ń ṣe personal hygiene. Then ẹ̀yin obìnrin náà àwọn ọkùnrin míì wà tó ṣe pé wọn bìkítà kì í ṣe pé bóyá mọ̀ they just don't bìkítà. Ẹ jọ̀ọ́ ẹ máa gba owó lọ́wọ́ wọn kẹ́ ẹ máa fi bá wọn ra roll on àwọn ọ̀wọ̀ owó tẹ̀ ń gbà lọ́wọ́ wọn ẹ máa ra roll on ṣẹ́rí gbogbo àwọn side chick raw materials tí wọ́n ń kó kiri wọn nǹkan tí àwọn ọmọbìnrin yẹn fi máa ń ra ọkàn wọn náà nìyẹn. TikTok ẹja power tap o and let the gift start rolling, let the gift continue to roll in. Ẹ jọ̀ọ́ ẹ mọ̀ power tap ẹ share live yìí ìwọ̀nba owó tí wọ́n bá fún àwọn ọmọ yẹn inú ẹ̀ náà ní gẹ́ǹtì yẹn ó ti mú inú ẹ̀ wọ́n ti ra pátá wọ́n ra kọ́mú fúnra wọn wọ́n ra nǹkan fáwọn ọkùnrin yẹn náà wọ́n lè ra deodorant fún wọn sincerely. So nígbà míì tí ọkùnrin bóyá torí nature ọṣẹ kò ráyè you can help him to buy. Ìmí inú wọn ò ní time because of iṣẹ́ tó ń ṣe ẹ̀yin lẹ ní láti look after their natural their physical look their physical endowment pé bí wọ́n bá ṣe tó bá fi endow ara wọn ní aṣọ wíwọ̀ then their look you can buy benden perfume àwọn perfume àwọn ọkùnrin wà tí obìnrin náà wà roll on ọkùnrin wà tí obìnrin náà wà buy and give them. So it's not good enough pé kí ọkùnrin wà kó mọ wá rùn kó mọ wá ṣe pé kìíní. Then another thing we said underlying medical condition àwọn condition míì wà tó yẹ pé obìnrin míì bóyá wọ́n ṣe operation fún tó affect ara ẹ̀ tàbí tó yẹ pé àwọn míì wà tó yẹ pé wọ́n ti bímọ ọmọ tán bí ti pọ̀ so ó mú kí some internal organ wọn kó wà níta. Yes, there are people like that. If
if it is like that, you can try see doctors or nurses or medical practitioners. There are some medical underlying medical condition tó lè má mú kí ìbálòpọ̀ ṣe sincerely. You can try to see doctors if there is a solution. Maybe there will be a surgical operation to remove it. And Reverend Akindele, thank you for the TikTok. Let me see your name. It's not loading. Reverend Akinwamide, thank you for the gift. Ẹ jọ̀ọ́, àwa tá a bá fẹ́ call in, let us send a request in case you want to contribute to what we are saying. Prince Obafemi, thank you so much. So ìwọ obìnrin, ìwọ ọkùnrin tó bá ń jẹ nǹkan obìnrin tó ṣe pé obìnrin ní í ṣe gbogbo ẹ̀ ọ̀ ṣe nǹkan kan ó wá rò wípé ó ti dé paradíṣe rádaràda ló ń ṣe Ọlọ́run gbọ́ rádaràda ni ló ń ṣe wáṣẹ́ lọ ọkùnrin máa ń wáṣẹ́ lọ ni tóbìnrin gan bá tóbìnrin gan ń ṣiṣẹ́ tóbìnrin gan tó ń ṣiṣẹ́ bíi jàká mélòó wá lọkùnrin èyí tí mo ní wọ́n bú girlfriend ẹ̀ pé elephant ni bọ̀dá yìí ò níṣẹ́ o wọ́n ní bọ̀dá ò níṣẹ́ o wọ́n láǹtí ni wọ́n kówó fún bọ̀dá wò èyí máa ń fún un lówó ó tó máa pè lẹ́lífáǹtì torí pàǹtí ń sanra sóye ń bá wọn kì í ṣe pọ́n sanra náà jàbàtà náà ò bẹ̀ wọ́n sanra wọ́n ní bọ́dì èkì wá ṣe pé bóyá kinní náà. So please don't allow anybody to give you a low self-esteem. So gbogbo àwọn nǹkan tí ó máa ń fa táwọn obìnrin fi máa ń sá nìyẹn. So tá a bá dẹ̀ ní all other points to add, we can call him kó tó di pé a máa round up ṣóyè wá. ó ṣe jìjì ó ṣe kàkàkà ọkùnrin mẹ́ta láti 310 àti ṣe nọ́ọ̀mà àtàkà fọ́ṣà ní bàbá wọn. irú ìjọ wo lẹ ń jó yìí tẹ́ ń ilẹ̀ kìkì ṣé ogun jà lónìí. rárá o ogun bíi ti bò ó kò sógun kò sọ́tẹ̀ mo kàn ń ròyìn àwọn ohun àlùmọ́ọ́nì tó tara iléeṣẹ́ ọjọ́ model jáde ni. ẹ já rí gbọ́. kódà náà jẹ́ ìgbé ọdẹ bẹ́ẹ̀ ṣé orí 3310 lè gbòógì tó ń ṣiṣẹ́ fún infection sperm leakage àti manpower ṣé o wá rí egbòogi ṣe nọ́mà òun kan ló yẹ ká máa pè ní 3-in-1 pack tó ń ṣiṣẹ́ fún quick ejaculation. So anyone that wants to join